kàkàkà lójú ogun lé òrómì yẹyẹ sódòkè onílé kéréwú àjàmọdòkè olúpẹpẹ dáwó àjábìjì sódòkè. Good evening, ladies and gentlemen. This is Adelano Adekunle Solomon, aka Talo Fekubabagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obos, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I don't believe in any religion. I believe in humanity. I teach Bible, Quran, and Oduifa, which is traditional. Good evening, sir. Good evening, ma. I like to say truth all the time. That is my hobby. That is my priority. I'm not here to joke with anybody. I'm not here to talk so that you can love me. I'm not here to talk so that you can like what I'm doing. I'm here to talk reality. That is the key. Fún àǹfààní ẹ̀yin tí ẹ gbóyìnbó. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà. Orúkọ tèmi ni Adélànà Adékúnlé Solomon. Tí gbogbo ayé mọ̀ sí ta ló fẹ́ kú bàbá àgbà tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìn èmi ni ọba Solomoni fún gbogbo àgbáyé pátá tí kò sí anywhere. Èmi nìkan ló mọ àṣírí okó àtòbò, kò sẹ́ni tó tún mọ̀. Èmi nìkan ṣoṣo yìí náà ló lè sọ òtítọ́ fún anybody. Mi ò fẹ́ mọ̀ bó ṣe jẹ́. A bá ẹ sọ òtítọ́. Tí a bá wá sọ tán kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Tí anything bá wá ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa bàjẹ́. Tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá bàjẹ́ kò wá ní sí àtúnṣe, kò ní sí solution, kò ní sí àtúnṣe. Ìran yín mẹ́rin ló máa wá jìyà. Èmi ò gbàgbọ́ nínú ẹ̀sìn kankan. Ṣùgbọ́n mo gbàgbọ́ nínú ìjẹ́ ọmọ ènìyàn. Àti kí a nífẹ̀ẹ́ ara wa. Mo máa kọ́ àwọn ènìyàn nínú Bíbélì, nínú Quran àti nínú Oduifa. Èmi ò wá síbí láti wá bá yín sọ ọ̀rọ̀ tẹ́ máa fi gbà tèmi àbí tẹ́ máa fi like mi. Mo wà níbí láti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ọba àgbáyé. Ìwọ tó bá wá wù ẹ́ gbọ́ kó kẹ́kọ̀ọ́. Ìwọ tó bá wá wù ẹ́ sọ wípé kí ni màá ní sọ. Ó dìgbẹ̀yìn kó tún yé olóko àdá yín. Ẹ̀yin ti TikTok ẹ double tap iṣẹ́ tẹ́ gbà nìyẹn. Ẹ̀yin ti Facebook ẹ share. Mi ò bẹ̀ yín o, kì í ṣe pé mo bẹ̀ yín kẹ́ ṣe o. Tipátipá tí kúkú lẹ máa fi ṣe o, tèpètèpè. Kì í ṣe pé mo bẹ̀ yín pé please share, please. Àwọn náà mi ò ní sọ pé jọ share. Tipátipá ni o gbọ́dọ̀ share. Ẹ̀yin tẹ́ wà ní TikTok tipátipá ni ẹ gbọ́dọ̀ double tap whether you like it or not. Ẹ̀yin tẹ́ wà ní Instagram ẹ share. Kẹ́dẹ̀ máa sanwó, owó lẹ́yìn wá san láyé. Ẹ máa sanwó kú gbèrègèdè ní ẹ ní choice. Ẹ̀yin ti Instagram yẹ kọ́kọ́ tẹ account number mi síbi kó tó pẹ́ jù. Ní alẹ́ yìí ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọ̀rọ̀ tó ní agbára ni. Ọ̀rọ̀ kàkà ọ̀rọ̀
ọ̀rọ̀ nílé kiri wà jámọ́dòkè ọ̀rọ̀ olúpẹpẹ dáwó àjábèjì sódòkè ọ̀rọ̀ manayá wọn la fẹ́ sọ àwa ò ní wá síbi ká wá sọ ọ̀rọ̀ nígbà tí àwọn holy center ò bá sọ̀rọ̀ nǹkan tí holy center bá ní ká sọ làwa fẹ́ sọ àwa wá là yín lóye ni tí yín ní wípé kẹ́ gbọ́ àbí kẹ́ má gbọ́ ní alẹ́ yìí àkórí ọ̀rọ̀ wa sọ wípé àdúrà. Our topic this night is àdúrà. Àdúrà ni àkórí ọ̀rọ̀ wa ti alẹ́ yìí. Ẹ máa gbọ́ bá ṣe fẹ́ máa tó ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ ní ìdìdì, ọ̀rọ̀ ní key, ọ̀rọ̀ ní code. Mo máa gba àdúrà kan fún ẹ nísìn. Mo fẹ́ kó ṣe àmì. Ọba tí ò dojú ti Mọ́dékáì níwájú Hámánì ọba tó gbé Mọ́dékáì lékè Hámánì ọba náà á gbé yín lékè tí o bá ṣe àmì pẹ́rẹ́ olùgbàdì ayé ìwọ jẹ́ Mọ́dékáì ṣé Mọ́dékáì ni ẹni ẹnìkan péré tó lè ṣe àmì òun lẹni tó bá lè ṣe nǹkan tí Mọ́dékáì ṣe ìwọ tí o bá ti lè hu ìwà Mọ́dékáì tó fẹ́ gba àdúrà Mọ́dékáì wá lùgbàdì ayé ìpè apá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mọ́dékáì ṣe. Esther kọ́ nìyẹn Esther chapter 10 verse 3 ìwọ tó bá fẹ́ kàdúrà yẹn gbà sí ayé ẹ̀ o gbọ́dọ̀ ṣe nǹkan tí Mọ́dékáì ṣe. Kí ni nǹkan tí Mọ́dékáì ṣe? Ẹ́sítérì sí bíbélì ẹ Esther orí 10 ẹsẹ̀ 3 kí ló ṣe? Ká. Nítorí Mọ́dékáì ará Júdà ká ni ó ṣe igbákejì Ahasuérusi ọba. Ṣé rí Mọ́dékáì ará Júdà yìí wọ́n ti fi jẹ igbákejì ọba. Ká. Ó sì tóbi nínú àwọn Júù. Ó lówó pọ̀ ní ọlá. Ká. Ó sì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn arákùnrin rẹ̀. Àwọn ènìyàn púpọ̀ ló gba títí ẹ̀. Ká. Ó ń wá ire àwọn ènìyàn rẹ̀. Kí ìtò wà ń bẹ̀ nìyẹn Mọ́dékáì ń wá ire àwọn ènìyàn rẹ̀. Ipò tí wọ́n wà léni sí ó fi ń wá ire àwọn ènìyàn rẹ̀. President gọ́vnọ̀ ipò tó wà léni sí ó fi ń wá ire àwọn èèyàn rẹ̀. Ọba ipò tó wà léni sí ó fi ń wá ire àwọn èèyàn rẹ̀ tí ò bá fi wá olùgbàdì ayé bó tó bá dáhùn àmì. Wo gbọ́dọ̀ ṣe nǹkan tí Mọ́dékáì ṣe kí àdúrà yẹn tó lè gbà. Tí ò bá ti lè ṣe nǹkan tí Mọ́dékáì ṣe àdúrà yẹn ò lè gbà. Mọ́dékáì wá ire àwọn ènìyàn rẹ̀. Kò dàbí ẹ̀yin jẹgúdújẹrá. Kò dàbí ẹ̀yin olímọ̀tara ẹni nìkan ènìyàn. Ẹnìkan béèrè ní comment section. Ó ní mà ní í ṣe bí èèyàn Ọlọ́run ló pera èpè ẹ ti pọ̀ jù. Nǹkan tí ò yé yín pọ̀ ju ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mi. Ọlọ́run ò rán mi wá gẹ́gẹ́ bí pásítọ̀. A ò rán mi wá gẹ́gẹ́ bí pásítọ̀. A rán mi wá gẹ́gẹ́ bí ikọ̀ tó sán lórí. Ikọ̀ tó wá sán lórí tó fi rán mi wá yẹn Jésù ni mo fi jọ. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Jésù sọ. Báìbù wo ni ẹ ná? Matthew chapter what? Matthew chapter 10. Matthew chapter 10 verse what? Verse 34. Kí ni Jésù wí?
ẹ má ṣe rò pé mi wá rán àlàáfíà sí ayé. ẹ gbọ́ nǹkan tí Jésù sọ o, ẹni tí gbogbo yín tẹ̀lé. Ó ní ẹ má ṣe rò wípé èmi wá rán àlàáfíà wá sí ayé o. Ká. èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà. Idà ni mo mú wá o, mi ìgbé àlàáfíà wá o. Jésù ló ń sọ̀rọ̀, kàwé. mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀. Òun wá láti ya ọmọkùnrin, òun wá láti kẹ̀yìn bàbá àti ọmọ síra. Ká. àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀. Àti ọmọbìnrin sí ipa sí ìyá rẹ̀. Ká. àti aya ọmọ sí ìyá ọkọ rẹ̀. Nǹkan tó wá ṣe fún ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn, láti sọ gbogbo yín di ọ̀tá. Ká. àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀. Gbogbo ará ilé ẹ ni ọ̀tá rẹ̀. Ó tó. Ó lóun ò rán àlàáfíà wá fún yín, idà lòun mú wá fún yín, kó wá bẹ́ orí gbogbo yín dànù. Wọ́n wá kẹ̀yìn gbogbo yín síra ni. Arán mi wá tèpètèpè, arán mi pẹ̀lú èpè ni. Ìwọ tó bá hu ìwà èpè wá gbèpè, ìwọ tó bá hu àdúrà wá gba àdúrà. Mi ò tí ì débi tí mo lọ lénìí, àti fẹ́ débẹ̀ nísìn. Lónìí a fẹ́ sọ àwọn èdìdì ńlá kan, a fẹ́ sọ àṣírí ayé kan nínú Bíbélì tí ẹ ò mọ̀. A máa já yín lẹ́ẹ̀kọ̀kan. Kí ni àwọn àṣírí náà? Ẹ padà sí ìwé ní Lúùkù kọ́ nìyẹn. Mark chapter 5, àbí? Ẹ jẹ́ ká gbọ́ ìtàn kan ṣẹlẹ̀ níbẹ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ ìtàn yẹn kó fi kẹ́kọ̀ọ́. Ìtàn kan wà níbẹ̀ yẹn, mo fẹ́ kó gbọ́. Ìwọ wòlíì tó máa ń ṣiṣẹ́ fáwọn ènìyàn. Farabalẹ̀ kó wá gbọ́, kó wá kẹ́kọ̀ọ́. Ẹ̀yin olóore tẹ́ wà ní Nàìjíríà tẹ́ ń ṣoore, ẹ wá kẹ́kọ̀ọ́ lára bàbá yín Jésù. Kàwé. wọ́n sì wá. Kí ni Bíbélì yẹn kọ́ lọ sí? Mark chapter 5. Mark chapter 5 verse 1 láti bẹ̀rẹ̀. Ká kí ló wí? wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará Gádárà. Jésù wá sí apá kejì òkun ní ilẹ̀ Gádárà. Kàwé. nígbà tó sì ti inú ọkọ̀ jáde. Nígbà tó ti inú ọkọ̀ jáde. lójú kan náà. Ká. ọkùnrin kan tí ó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe deliverance òfò, deliverance dìdìrìn. Ẹ wá gbọ́ ọ̀gá yín. Ọkùnrin kan wá pàdé rẹ̀, ọkùnrin yìí ní ẹ̀mí èṣù. Kàwé. ó ń ti ibi ibojì jáde wá. Ó wá ń ti ibi ibojì jáde. ẹni tó ní ibùgbé rẹ̀ nínú ibojì. Inú ibojì lọkùnrin yìí ń gbé, níbi tí ẹ̀mí èṣù ń wọlé wùdé. Ká. kò sì sí ẹni tó lè dé. Kò sí ẹni tó lè dé sáyé mọ́. kò sí kì í ṣe ẹ̀wọ̀n. Kò sí ẹ̀wọ̀n tí ẹ lè fi di arákùnrin náà. nítorí pé nígbà púpọ̀ ni a ti fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ẹ̀wọ̀n dé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ti fi dé pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, ṣùgbọ́n wọ́n máa já. òun á sì dá ẹ̀wọ̀n náà sí méjì. Sáré síwájú. a sì dá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wẹ́wẹ́. Bùwé jẹ. bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó ní agbára láti ṣe é rọ̀. Kò sí ẹnìkan tó ní agbára láti ṣe é rọ̀, kẹ́ lè mọ̀ wípé wèrè títí ẹ gíran gidi. Ká. àti nígbà gbogbo. Yes. ní ọ̀sán àti ní òru. Ká. ó wà lórí òkè. Ó wà lórí òkè. àti nínú ibojì. Sáré. a máa kígbe. Pé. a sì máa fi òkúta pa ara rẹ̀ lára. Yes. ṣùgbọ́n nígbà tó rí Jésù ní òkèrè. Dúró ibi tá a wí ládé yìí o. Nígbà tí ẹ̀mí àìmọ́ náà, nígbà tó rí Jésù lókèrè, kí ló ṣẹlẹ̀? ó sáré wá. Ó sáré. ó sì forí balẹ̀ fún un. Ó forí balẹ̀ fún. Ká. ó sì kígbe ní ohùn rárá wípé. Ó wá kígbe ní ohùn rárá wípé. kí ni í ṣe tèmi tìrẹ Jésù. Kí ni í ṣe tèmi tìrẹ Jésù? ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Ká. mo fi Ọlọ́run bẹ̀ ọ́. Mo fi Ọlọ́run bẹ̀ ọ́. kí ìwọ kí ó má ṣe dá mi lóró. Kó má ṣe dá mi lóró. nítorí tí ó wí fún pé. jáde kúrò lára ọkùnrin náà. ìwọ ẹ̀mí àìmọ́. Ẹ̀yin wòlíì ibi táwé ládé yìí o. Ẹ̀mí àìmọ́ ń fi Ọlọ́run bẹ̀ Jésù wípé kó má dá àwọn lóró. Kàwé síwájú díẹ̀. òun sì bí léèrè pé. orúkọ rẹ. What is your name? ó sì dáhùn ó wípé. Yes. Légiónì ni orúkọ mi. Légiónì ni orúkọ mi, torí àwa pọ̀. Sáré. ó sì bẹ̀ gidigidi pé. kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà. Ká. agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè. Sáré. gbogbo àwọn ẹ̀mí èṣù ń bẹ̀ wípé. rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀. Dúró. Ẹ̀yin wòlíì iṣẹ́ ti kàn yín. Ẹ̀mí àìmọ́ yẹn ń bẹ̀ Jésù wípé a ò fẹ́ lọ sínú ọ̀gbun, a ò fẹ́ kú olórí ilẹ̀ tá a wà yìí. Rán wa sí agbo ẹlẹ́dẹ̀. Ṣó yẹ kí Jésù gbọ́ sí wọn lẹ́nu?
ó béèrè so yẹ kí Jésù gbọ́ sí lẹ́nu. A ò fẹ́ kó onílẹ̀ yìí, a ò fẹ́ máa dábìrà ra wá sínú agbo ẹlẹ́dẹ̀. Báwo ló ṣe ṣe deliverance tiẹ̀? Fire ni, cast fire, a Holy Ghost fire. Àwọn bàbá alákú bàbá ẹ láti ìgbà tó ń ti pé Holy Ghost fire sí èso ti kú. Àwọn bàbá alákú bàbá ẹ pé Holy Ghost fire títí èso padà rẹ́yìn wọn. Ìwọ ọmọ náà tún dé o tún bẹ̀rẹ̀. Kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀gá yín ni. Àwọn àlórí mà sọ̀rọ̀. Àìmọ̀ Jésù ìyà ni, ìyà ló jẹ́, ìyà ló jẹ́ o, ìyà ló jẹ́. Àìmọ̀ Jésù ìyà ni, ìyà ló jẹ́. Ẹni tẹ́ ń tẹ̀lé ẹ ò mọ iṣẹ́ tó ń ṣe náà. Ẹ kàn pariwo bí ẹ kàn gbó bí ajá nínú ṣọ́ọ̀ṣì ni. Cast fire, Holy Ghost fire, sìgbà, sàwo. Èso máa padà rẹ́yìn ẹ náà ni. Àwọn bàbá ńlá kú bàbá yín Holy Ghost fire náà kí tó ti gbogbo wọn fi kú dànù. Mọdún táwọn bàbá yín ti ń tẹ èso mọ́lẹ̀. Torí wípé ẹni tẹ́ ń tẹ̀lé mọ bó ṣe ṣiṣẹ́. Àràmàdà bàbá mi, ọba tó sọ yẹ̀yẹ́ di ayẹyẹ o. Àwọn ọ̀rọ̀ ọ̀run lẹ ń gbọ́ lẹ́nu ọba àgbáyé yìí. Kì í ṣe ọ̀rọ̀ kẹ́ lè dá ìdá mẹ́wàá. Kì í ṣe ọ̀rọ̀ kẹ́ lè fún àwa lówó. Tó bá wùn ẹ́ wo fún wa, tó bá wùn ẹ́ kó má fún wa kò kan àwa. Kì í ṣe ọ̀rọ̀ kẹ́ lè fẹ́ràn mi, kẹ́ lè di ọmọ ìjọ mi. Kì í ṣe ọ̀rọ̀ kẹ́ lè máa wá ṣọ́ọ̀ṣì mi. Àwọn purely ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí. Eléyìí tó jẹ́ wípé eléyìí tí Bíbélì sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó ṣe agbára, ó mú ju idà olójú méjì tó máa ń gún ènìyàn. Jésù ń gbọ́ ọ̀rọ̀ sí ẹ̀mí àìmọ́ lẹ́nu. Jọ̀wọ́ má ṣe rán wa lọ sínú ọ̀gbun. Rán wa sí agbo ẹlẹ́dẹ̀. A fẹ́ wọnú ẹlẹ́dẹ̀, a fẹ́ ṣiṣẹ́ nínú ẹlẹ́dẹ̀. Jésù gbọ́ sí wọn lẹ́nu. Kà síwájú, kí ló wí? Kí àwa kí ó lè wọ inú wọn lọ. Sáré. Lọ́gán Jésù sì jọ̀wọ́ wọn. Jésù jọ̀wọ́ wọn. Àwọn ẹ̀mí àìmọ́ sì jáde. Àwọn àmì àmọ́ sì jáde. Ó jẹ́ káwọn àjẹ́ tó wà ní ṣọ́ọ̀ṣì ẹ kó gbádùn, pásítọ̀. Àwọn àjẹ́ máa pa ẹ́ jẹ. Onúkánúkùn ló níṣẹ́ títí ẹ̀. Jésù fún àwọn ẹ̀mí àìmọ́ yẹn láyè títí wọn. Ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ta ni wọ́n fi ṣẹ́ títí ẹ jọ tó ń pariwo àjẹ́ everyday? Casting, Holy Ghost fire, fire casting. Gbogbo Holy Ghost fire tẹ́ ń pariwo náà kẹ́ lè fi gbowó ni. You don't have any power. Tí àjẹ́ bá yọ sí yín lóru, ẹ máa gbó bí ajá ni. Ẹ máa ké ní rántí Holy Ghost fire lọ́jọ́ náà. Ẹ tẹ̀lé talẹ́ ń tẹ̀lé, ẹni tẹ́ ń tẹ̀lé ẹ̀rí bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ni. Kàwé síwájú, ọ̀rọ̀ kan wà níwájú. Ká. Lọ́gán Jésù sì jọ̀wọ́ wọn. Jésù jọ̀wọ́ wọn. Àwọn ẹ̀mí àìmọ́ sì jáde. Àwọn ẹ̀mí àìmọ́ jáde. Wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ. Wọ́n wá wọ inú ẹlẹ́dẹ̀. Agbo ẹlẹ́dẹ̀ sì túkú, wọ́n sì súré ní gèrègèrè lọ sí òkun. Ìdí nìyẹn tí àwọn kan fi sọ pé àwọn kò dá kéèyàn máa jẹ ẹlẹ́dẹ̀. Ìdí nìkan táwọn kan fi sọ wípé ẹlẹ́dẹ̀ ẹran tí ò má ni. Àwọn ẹlẹ́dẹ̀ yẹn wá sáré, wọ́n wọnú òkun. Kàwé. Wọ́n sì tó ìwọ̀n ẹgbàá. Kàwé. Wọ́n sì kún sínú òkun. Now tí wọ́n bá wá ní kẹ́ má jẹ ẹlẹ́dẹ̀, tó bá gbárí ṣàṣẹ dáadáa, àwọn ẹlẹ́dẹ̀ tó kúrò lókè yẹ̀pẹ̀ lọ́jọ́ kìíní àná tó sá wọnú òkun yẹn, tó ń kú sínú òkun yẹn, kí ló máa jẹ wọ́n? Ẹja só yẹ kẹ́ máa jẹja. Torí àwọn bàbá ẹja ẹgbà yẹn náà ló bí àwọn ẹja tó wà láyé sí. Ẹja bẹja, ẹja bí ẹja, ẹja bí ẹja, ẹja bí ẹja, ẹja bí ẹja, ẹja bí ẹja. Torí ẹ̀mí àìmọ́ tó wọnú ẹlẹ́dẹ̀, wọ́n kó wọnú òkun, wọ́n kú sínú òkun. Ẹja ló máa jẹ àwọn ẹlẹ́dẹ̀ yẹn náà. Kò yẹ kẹ́ máa jẹja náà. Ìbá ṣe pé kí wọ́n máa ṣe àmì ẹ̀ṣẹ̀, ta ni ìbá dúró? Nítorí ìdáríjì wà lọ́dọ̀ rẹ̀ kí a lè máa bẹ̀rù.
ẹ ò lè sá fún àìmọ́. Inú àìmọ́ lẹ ń gbé, inú ẹ̀gbin lẹ ń gbé, inú ẹ̀gbin lẹ ti ń ṣeré. Gbogbo yín ẹlẹ́gbin ni gbogbo wa. Tó bá ti jẹ́ ènìyàn ẹlẹ́gbin ni ẹ, ìdọ̀tí ni ẹ, ò jámọ́ kankan. So yẹ kẹ́ máa jẹja. Ẹ sọ fún pásítọ̀ yín wípé àwọn ẹlẹ́dẹ̀ tó sá wọnú òkun lọ́jọ́ kìíní àná, àwọn ẹlẹ́dẹ̀ tí ẹ̀mí èṣù wọnú ẹ̀ tó sá wọnú òkun, kí ló jẹ wọ́n? Ẹja ni. So yẹ ká máa jẹja. Torí àwọn ẹja yẹn ló bí bàbá ẹja, ló bí ẹja, ló bí ẹja, ló jẹ́ bí ẹja tó fi kan àwọn ẹja tẹ̀yìn jẹ lénìí. Kò yẹ ká máa jẹ wọ́n náà, kò yẹ ká máa jẹja náà. Ẹni ẹja àtọ̀, ẹni ẹja tó bá ti ń gbé lókun, kò yẹ ká máa jẹ. Aláwọ̀dàyà. Kàwé síwájú àti ń lọ. Àwọn tí ń bọ̀ sí sá. Àwọn tí ń bọ̀ sá. Wọ́n sì lọ ròyìn ní ìlú ńlá. Wọ́n wá lọ ròyìn láàrin àwọn ìlú. Àti ní ilẹ̀ náà. Ká. Wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe. Sáré. Wọ́n sì wá sọ́dọ̀ Jésù. Kí ni wọ́n sọ fún? Wọ́n sì rí ẹni tí ó ti ní ẹ̀mí èṣù. Ká. Tí ó sì ní légéènì náà. Rèsì ẹ̀. Ó jókòó. Rèsì ẹ̀. Ó sì wọṣọ. Rèsì ẹ̀. Iye rẹ̀ sì bọ̀ sí ipò. Ká. Ẹ̀rù sì bà wọ́n. Àwọn tí ó rí sì ròyìn fún wọn bí ó ti rí fún ẹni tí ó ní ẹ̀mí èṣù. Tí iṣẹ́ ìránṣẹ́ ẹ bá pé kì í sì wọ́n ló máa ròyìn ara ẹ̀ náà. Àwọn tó ti rí ẹlẹ́mìí èṣù yẹn tẹ́lẹ̀ wípé ẹni táyé ẹ̀ ti rún pátápátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́rìí sí agbára Ọlọ́run. Kì í ṣe fọ́jí mẹ́rẹ́kù tẹ́ ń ṣe nísìn tẹ́ sọ pé ń ṣe mẹ́rẹ́kù. Kì í ṣe mẹ́rẹ́kù owó tẹ́ ń ṣe nísìn. Kì í ṣe act tẹ́ lọ act ní ṣọ́ọ̀ṣì tẹ́ sọ pé ń ṣe mẹ́rẹ́kù nísìn. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ̀. Ó kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ̀. Kàwé síwájú. Time is going. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀ẹ́ wípé kí ó lọ kúrò ní agbègbè wọn. Agbára yìí pọ̀ jù, ẹ wá máa lọ sà. Ká. Bí ó sì ti ń wọ inú ọkọ̀, ẹni tó ti ní ẹ̀mí èṣù náà ń bẹ̀ ẹ́. Ibi tí awéládé yìí. Kí òun kí ó lè máa bá a gbé. Wọ́n bọ̀. Ẹ̀yin pásítọ̀ tẹ́fẹ́ sórí fèèyàn tẹ́fẹ́ sọ èèyàn dọ́mọ ìjọ tipátipá àìrá máa pa gbogbo yín dànù. Tá lẹ fi jọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó padà kábí tó kàyà. Bí ó sì ti ń wọ inú ọkọ̀. Bí Jésù ti wọ inú ọkọ̀. Ẹni tó ti ní ẹ̀mí èṣù náà bẹ̀ ẹ́. Ẹni tó wòsàn yẹn wá bẹ̀ wípé olùkọ́ ni. Ká. Kí òun kí ó lè máa bá a gbé. Jọ̀ọ́ jẹ́ kí n máa tẹ̀lé ẹ lọ sílé kí lè lọ máa bá ẹ gbé, kí lè di ọmọ lẹ́yìn ẹ, kí lè di ọmọ ìjọ ẹ. Ṣùgbọ́n Jésù kò gbà fún. Jésù kò gbà. Ká. Ṣùgbọ́n ó wí pé. Yes. Lọ sí ilé rẹ. Go back to your father's house. Kí o ti sọ fún àwọn ará ilé rẹ. Ká. Bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ. Ta lẹ fi ti yín jọ. Àti bí ó ti ṣàánú fún ọ. Ẹ bá ti sọ̀rọ̀ fún èèyàn ó gbọ́dọ̀ wá máa fọpá tá ìyàwó yín, kó wá máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì yín, kó máa gbá yàrá yín. Yọ ẹ jó mi náà bùnàdì. Ta lẹ fi jọ. Ta ló kọ́ yín nírú ẹ̀? Ṣé ẹ ti ní Jésù ẹ̀mí ni? Ẹ ò ka Bíbélì yìí ni? Who swear for this generation? Jọ Olúwa, ìwọ ló wò mí sàn, jẹ́ kí n máa tẹ̀lé ẹ lọ. Ó ní rárá, padà sí fámìlì ẹ. Go back to your family. Bí pásítọ̀ bá fẹ́ fún ẹ lówó lé ní, àfi tó bá dọmọ ìjọ ẹ. Tó bá fẹ́ rán ẹ lọ sí school, àfi tó bá lè sọmọ ìjọ. Tó bá fẹ́ kọ́lé fún àfi tó bá dọmọ ìjọ. It is a pity for this generation. Irú àwọn ọ̀rọ̀ tá ń sọ yìí báyìí kò lè dùn mọ́ wọn nínú. Bàbá Solomon ti ń ba iṣẹ́ wa jẹ́. Ìwọ ló ba iṣẹ́ ara ẹ jẹ́ torí o tẹ̀lé nǹkan tí ọ̀gá ẹ sọ pé kò ṣe. Iṣẹ́ táwa gbà nìyẹn. Ìbí ọ̀la ni Friday. Ó dùn mí wípé ibi tí mo wà mí ìgbé Quran mi wá. Bóyá kẹ́ máa rí Quran rà lọ́la, máa wá Quran lọ. Àtú sọ eléyìí tí àwọn mùsùlùmí náà ń ṣe. Tí Ọlọ́run ò rán wọn, tí Allah ò rán wọn, tí wọ́n purọ́.
àtúnṣọ eléyìí tí aláwo ń ṣe tí Ọ̀rúnmìlà ọ̀ràn wọn gbogbo ẹ̀ làwa mọ̀. iṣẹ́ táwa gbà nìyẹn kò sí èyí tó kàn wá kan ẹ̀sìn yín ṣùgbọ́n eléyìí tó jó òtítọ́ nínú ẹ̀sìn yẹn máa sọ fún àwọn ènìyàn kan máa gbọ́ eléyìí tó jẹ́ ẹ̀rọ níbẹ̀ ẹ jẹ́ kán mà nǹkan táwa gbà nìyẹn iṣẹ́ tèmi gbà nìyẹn eléyìí tó bá jẹ́ ẹ̀rọ a máa sọ pé irọ́ eléyìí tó bá jẹ́ òtítọ́ a máa sọ pé òtítọ́ lélẹ̀. ẹni tí Jésù wòsàn yìí ó ń bẹ Jésù wípé kóun tẹ̀lé lọlé Jésù sọ pé tó padà kabẹ̀ yẹn kan gbọ́ wọn ò gbọ́ dáadáa. bí ó sì ti ń wọ inú ọkọ̀. báìbù wo nìyẹn. Máàkù orí 5. Máàkù chapter 5 là ń kà lọ kà fún pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn wípé kí nìdí tó fi torí pé ó sọ orí fún mi kí ló fà á tó fi sọ pé kí jọ dọ́mọ ìjọ ẹ̀ ta ló fi jọ. ṣé ọ̀dọ̀ ẹni Ọlọ́run gbé ni ìwà àtọ́lọ́run lọ́jọ́ múlẹ̀ tira ni. bèèrè lọ pásítọ̀ ẹ̀ tó bá ti ka bíbélì yìí fún wípé wèrè ara Gádárà tí Jésù wòsàn tó sọ pé òun fẹ́ tẹ̀lé Jésù lọ kí ló fà á tí Jésù fi gbà kó tẹ̀lé òun lọ wípé why kí lè dìtẹ́ fi sọ pé dọ́dọ́dọ́dọ́ pé torí pé ẹ sóore fèmí kí wá dọmọ ìjọ ẹ tí ó fẹ́ fi mí ṣe bísínẹ́sì kàwé tó padà kábẹ̀ yẹn. bí ó sì ti wọ inú ọkọ̀. bó sì tún wọ náà kọ̀. ẹni tó ti ní ẹ̀mí èṣù náà ń bẹ̀ ẹ́. ẹni tó ti ní ẹ̀mí èṣù náà wá ń bẹ̀. kí òun kí ó lè máa bá a gbé. jọ̀ọ́ dádì ẹ̀yin lẹ wo mí sàn jẹ́ kí n máa bá ẹ lọ sílé kí n máa bá ẹ gbé. ṣùgbọ́n Jésù kò gbà fún. Jésù kò gbà fún. ṣùgbọ́n ó wí fún pé. ó sọ fún. lọ ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ. lọ sọ fún àwọn ará ilé rẹ. bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ. bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ. àti bí ó sì ti ṣàánú fún ọ. What are you talking about? gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ń ṣoore ní Nàìjíríà orí rádaràda lẹ ń ṣe ẹ ṣoore ẹ ń ṣe bísínẹsì ta lẹ fi jọ. ìrù Ọlọ́run mi kọ́ o ìrù aráyé o ìrù Ọlọ́run mi kọ́ o ìrù ènìyàn ìlágbájá ò bá sọ ọmọ ìjọ mi orí ẹ máa burú ni ìrù Ọlọ́run mi kọ́ ìrù aráyé ìrù Ọlọ́run mi kọ́ o ìrù ènìyàn. má fi ara ẹ sí abẹ́ ìdè ènìyàn já ara ẹ gbà kó ní oko ẹrú ìwọ tó wà nínú pòsíṣàn yẹn alàgbà ẹ sọ fún ẹ wípé òun lòun fẹ́ rán ẹ ní skul tó bá ti lè jọmọ ìjọ pé òun lè rán ẹ da owó ẹ ló láyà kó lọ máa rán ìyá àti bàbá ẹ ó fẹ́ sọ̀rọ̀ jókòó ó fẹ́ lògo ẹni má dá lóhùn ta ló fi jọ tó bá fẹ́ sọ̀rọ̀ kó sí tó bá ní orí sí fi orí sílẹ̀ ẹ̀yin tí Instagram àtijọ́ tẹ́tí fún mi lówó mo bẹ̀yìn rí ni ṣé mi ráyè tí yín ni ẹ bá fún mi lówó màá gbà tẹ́ ẹ bá fún mi màá padà sí di kábúkábú mi ó pè kí ló máa ṣe kábúkábú jù wípé kó sórí fún mi kó wá mú mi lẹ́rú irúfẹ́ bí mo ti fẹ́ wá sórí láìfò yín sí kò pè mí wípé ẹ̀ ló ọba Solomon mo máa send 1 million sí ẹ ọ̀ tó bá ti dórí láìfò ọ̀rọ̀ báyìí ni kò sọ ọ̀rọ̀ báyìí ni kò má sọ káyìrá fọ́jú ẹ̀dá pẹ̀lú owó ẹ̀ kò ní kúre ìwọ ló fẹ́ máa sọ ọkọ̀ tó fẹ́ ṣe fún mi ìwọ ló fẹ́ sọ ọkọ̀ tó fẹ́ ṣe fún àwọn holy center ìwọ ló fẹ́ máa control láìfò mi kò jọ. Help if you want to help. If you don't want to help, leave your help. Stupid people with stupid knowledge. I will not beg you to help me. If you help me, you help yourself. Nǹkan tó bá ṣe fún mi, wàá rẹ̀ ni ṣe fún ẹ, wàá rẹ̀ ni ṣe fún àwọn ọmọ ẹ. Má torí pé èèyàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kó sọ̀rọ̀ ẹ dẹrú. Má torí pé èèyàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kó sọ̀rọ̀ ẹ dìdìrì. Ẹ gbọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní bíbélì tá a kà yìí. Ẹ wo iṣẹ́ ìyanu tí Jésù ṣe fún iṣẹ́ ìyanu yẹn ní agbára. Wèrè tó jẹ́ wípé kò sẹ́ni tó lè fi sẹ́ni dé inú ibojì ló máa ń gbé. Nígbà tí Jésù ń wò sàn ó ní irú èèyàn báyìí tóun bá fi gbogbo ìgbésí ayé òun sìn tóun fi kú kò pọ̀ jù. Torí pé arákùnrin yẹn jẹ́ ẹni tó mọ ore. Jésù sọ pé náà ò kìí ṣe bẹ́ẹ̀ pé òun ò kìí ṣe aṣọ́re jókòó tì padà sí fámìlì ẹ̀ kó lọ sọ fún wọn iṣẹ́ ńlá tí Ọlọ́run ọba
tó ṣe fún ẹ. Where do you see your níbo lẹ ti rí gbogbo strategy? Oh God, man. Ó lágbára o. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́, ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀. Wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀ jàre. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́ o. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́, ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀. Kí nìdí tá fi ń sọ gbogbo nǹkan tí a ń sọ yìí? À ń sọ torí tẹ̀yin tí ẹ ò lè ráyè àti ka Bíbélì. Ẹ̀yin kan wà, nǹkan tí wọ́n bá sọ fún ẹ ló ń gbọ́, o ò lè gbé Bíbélì ẹ kó kà á, ẹrú ló máa ṣe kú. Tó bá di ní alẹ́ tí pásítọ̀ ẹ bá sọ pé kó ṣe nǹkan kan, bèrè lọ pásítọ̀ yẹn pé nǹkan tẹ́ ní kí n ṣe yìí níbo ló wà nínú Bíbélì. Ọ̀rọ̀ kan wà nínú Bíbélì, ó máa já yín tán. Bíbélì sọ wípé ní àwọn pásítọ̀ máa ń fi ọ̀rọ̀ yẹn gbá yín, bọ̀ wọ́n máa já yín tán lálẹ́ yìí. Bóyá o lè lọ bá mi sí Bíbélì yẹn tí bá ti sọ̀rọ̀ ẹ̀, o bá mi gọ́gù ẹ̀ ibi tó wà. Obìnrin opó tí Èlíjà sọ wípé tètè kọ́kọ́ ṣe tèmi náà yẹn, tó kun iṣu àkàrà bóyá ìyẹ̀fun kékeré tóun àti ọmọ ẹ̀ máa jẹ tó máa kú, tó jẹ́ pé òun nìkan ló kùn sọ́wọ́ ẹ̀ yẹn, tí wòlíì yẹn sọ fún wípé kọ́kọ́ ṣe tèun náà, wípé kò lò bó òróró yẹn kò ní ṣe kíni, kò ní gbẹ. Tó bá ka Bíbélì ẹ dáadáa, kò lò bó òróró yẹn ó ti kún fún oúnjẹ kó tó di wípé obìnrin opó yẹn ṣe ti Èlíjà. Ó kọ́kọ́ rí ẹ̀rí àrídájú náà wípé kíní yẹn nǹkan tí màá ní sọ ẹ ti wá sí ìmúṣẹ kó tó di pé ó ṣe. Kì í ṣe wípé kò tí ì rí pé kò lò bó òróró ò tí ì gbẹ. Ìgbà tó fẹ́ ṣe ti Èlíjà, ìgbà tó buta kọ́kọ́ tó rí pé mi ti padà síbẹ̀, ó ti rí evidence pé kíní wọ́ọ̀kì lóòótọ́ kó tó di pé ó ṣe oúnjẹ fún Èlíjà. Kì í ṣe wípé ilé tó láàsì ló lọ mú tó fi gbá yín lé ní wípé obìnrin opó ìgbà yẹn wòlíì Èlíjà sọ wípé kọ́kọ́ ṣe tèun náà, nítorí náà gbogbo owó tó kùn sí ọwọ́ ẹ kókó ilẹ̀ kébi lọ máa pa ẹ́ kó nínú ilé, Ọlọ́run á pèsè. Wọ́n ti fi ọ̀rọ̀ yìí gbá yín jìnnà. Ó ti rí ká ìtàn jáde, mo fẹ́ gbọ́ bóyá mi ló ń purọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá wípé ká dìde lọ sí Sáfẹ́fátì ní Sídónì. Bíbélì wo nìyẹn kán lè lọ sí? 1 Kings chapter 17. 1 Kings chapter 17 kí ló wí? From verse 8. Kí ló sọ? Dìde lọ sí Sáfẹ́fátì ní Sídónì ká kí o sì máa gbé ibẹ̀. ká kíyèsí èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ́ ọ. kàwé. Òun sì dìde. Yes. Ó sì lọ sí Sáréfátì. Nígbà tó sì dé ibodè ìlú náà, kíyèsí obìnrin opó kan sa igi jọ níbẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ẹ̀kọ́ náà. Obìnrin opó kan sa igi jọ ń bẹ̀ ká. Ó sì ké sí ó wípé. Ó ké sí ó sọ fún wípé. Jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi mu. Jọ̀wọ́ bu omi díẹ̀ fún mi mu. Wá nínú ohun èlò. Ká. Jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kémi kí ó lè mú. Ká. Bí ó sì ti ń lọ bù wá, ó ké sí ó wípé. Yes. Jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Sáré. Ó sì wí pé bí Olúwa Ọlọ́run rẹ ti wà, èmi kò ní àkàrà, ṣùgbọ́n ìkùnwọ̀n ìyẹ̀fun nínú ìkòkò. Ká. Àti òróró díẹ̀ nínú kólóbó. Ká. Sì kíyèsí èmi ṣà igi méjì jọ kémi kí ó lè wọlé lọ, kémi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi, kí àwa kí ó lè jẹ kí a sì kú. Dúró. Jọ fún mi ní òkèlè díẹ̀, òkèlè yẹ̀fun. Ó ní wòlíì, ó ní ojú Ọlọ́run ẹ tó, ó ní ìyẹ̀fun tó wà nínú léegi ẹ̀ ni wọ́n sà yìí, kí n ṣe kí n jẹ, kí èmi àti ọmọ mi ká dẹ̀ ṣe kí ni ká dẹ̀ kú torí kò sí hope kankan mọ́. Kí ni Bíbélì wa sọ? Èlíjà sì wí fún pé. Èlíjà ṣe kí ni? Èlíjà wí fún pé. Pé kí ni? Má bẹ̀rù. Má bẹ̀rù. Lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí. Lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí. Ká. Ṣùgbọ́n kí o tètè ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà. Ká.
kí o sì mú fún mi wá lẹ́yìn náà kí o sì ṣe tìrẹ àti ti ọmọ rẹ. Kàwé. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣòfò. dúró lọ kó lọ mú kó lọ ṣe nǹkan tó sọ pé ó fẹ́ ṣe ṣùgbọ́n kó kọ́kọ́ bu tọ̀dọ̀ mi wá. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé kò ló bo òróró náà kò ní ṣe kíni kò ní gbẹ. Ká ní pé ìgbà tó po ti Èlíjà tí èmi ò padà síbẹ̀ sọ ma gbọ́njẹ fún Èlíjà. Ó ti rí ẹ̀rí àrídájú pé kíni ṣe kíni work. Àṣẹ ti jáde wípé kò ló bo òróró yẹn kò ní ṣe kíni kò ní gbẹ. Bó ṣe bu tiẹ̀ bó ṣe ń pò lèmi ṣe kíni lèmi padà síbẹ̀. Ó ti rí ẹ̀rí àrídájú lẹ́ni 1000 wà lọ́wọ́ ẹ wọ́n ní tó bá nígbàgbọ́ pé Ọlọ́run lè ṣe pé kó mú sílẹ̀ kò dẹ̀ sí ẹ̀rí àrídájú kankan pé tó bá délé wà ló jẹjẹ wo ní o gbàgbọ́ ló fà tó fi mú ilẹ̀ ẹ̀gọ́ ló máa pa ẹ̀ wo rìn dín ní ebi á lù ẹ́ pa fúnra ẹ̀ lọ́ka bíbélì yìí kó farabalẹ̀ ká lọ mú wá a ti kọ́wé pé kòròbó òróró ẹ̀ kì yóò ṣe kí ni kò ní gbẹ bó ṣe bù báyìí lèmi ṣe kíni lèmi padà síbẹ̀ orí confirmation kó lóde pé ó ń gbàgbọ́ òfò. You need to see the green light before you will be doing stupid faith. Ọlọ́run wo ní sùúrù wo ní sùúrù o. Wọ́n ti forúkọ Ọlọ́run bá àwọn ènìyàn lọ lóríṣiríṣi. Rọ́bìrì pọ̀. Ọlọ́run fọwọ́ tìgbọ́n wò yín. Wọ́n máa ṣe o. Gbogbo ọ̀rọ̀ tí a ń sọ yìí à ń sọ torí tí ẹ̀yin tí ẹ ò láǹfààní àti máa ka Bíbélì ẹ̀yin kan kẹ̀ ẹ̀ ń kà kò yé yín. Ọ̀rọ̀ Bíbélì tí mo kà nísìn fúnra ẹ̀ tó lọ kà tó bá ti kúrò bẹ́ẹ̀ kí ni Bíbélì yẹn? Àwọn bá kìíní 17 from verse 8. Ṣé obìnrin yẹn rí ẹ̀rí àrídájú wípé oúnjẹ mi padà sínú kòlòbó yẹn kó tó dìpọ̀ gbóúnjẹ fún Èlíjà? Àwọn nǹkan tí àwọn pásítọ̀ yẹn máa fi yan prayer point fún yín nìyẹn tó máa fi gba gbogbo ọwọ́ yín tán wípé gbogbo obìnrin opó yẹn oúnjẹ tó kù láyé lọ́run òun ló gbé fún Èlíjà. Nígbà tó bu oúnjẹ yẹn tó rí pé mi padà síbẹ̀ ló ẹsẹ̀ bù fún Èlíjà. Tó bá jẹ́ pé gbogbo wa mọ̀ nǹkan tí a ń ṣe ni ká ní pé gbogbo wa mọ̀ nǹkan tí a ń ṣe ni pásítọ̀ ló yẹ kó máa fún wa lówó torí àwọn ló súnmọ́ Ọlọ́run àwọn ló yẹ kó lọ́ọ́ máa gbówó fún kó máa fún àwa ọmọ ìjọ. Ṣùgbọ́n wọ́n máa gbowó tiwa wọ́n ní kẹ́yìn lọ máa gbàdúrà wọ́n ní kẹ́yìn máa nígbàgbọ́ Ọlọ́run gbowó bọ̀. Ẹ̀dẹ̀ gbọ́ ìgbà tí Bíbélì sọ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú. Pásítọ̀ kẹ̀ ò fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ta àdúrà ni pásítọ̀ fẹ́ ta kó gbàdúrà fún ẹ kó kówó wá kí pásítọ̀ fi owó títì ẹ kó fi sára rin dín kí ìwọ kẹ̀kọ́ lọ máa gé kúràkúrà kó máa rún pọ́npọ́n kó dẹ̀ máa gbàdúrà. Nígbà tí o bá ti mú owó títì ẹ wá fún mi àdúrà tèmi ti gbà. So bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run yìí ó wá kùn sí ọwọ́ ẹ̀ tiẹ̀ ní gbé kó gbọ́ àbí kó má gbọ́. Mi ò ní ẹ̀yin tẹ́ ń fún pásítọ̀ yẹn lówó kò dá o bọ̀ fún lówó láti ọkàn wá kì í ṣe kéèyàn wá fi ọ̀rọ̀ rádaràda manipulate yẹ no anything tó bá ti fẹ́ ṣe ní church béèrè lọ́wọ́ pásítọ̀ yẹn pé níbo ló wà ní Bíbélì ta ló ṣe. Ẹni pásítọ̀ tó bá fẹ́ ṣoore fún ẹ tó bá fẹ́ gbalé fún ẹ tó fi sọ wípé kó wá di ọmọ ìjọ òun kó tún lè gbalé fún ẹ kì í ṣe èèyàn Ọlọ́run ó ṣiṣẹ́ fẹ́lẹ́ dá ẹ̀ ní. Tó bá fẹ́ gbalé fún ẹ kó gbalé fún ẹ tó bá lélẹ́ gbà fún ẹ kó sinmi
bá fẹ́ fún ẹ lówó kó fún ẹ lówó, tó bá lówó fún ẹ kó ṣe mi oore ọ̀tọ̀, mo fẹ́ lò ẹ fún bísínẹ́sì ọ̀tọ̀. So bó ṣe rí nìyẹn. Ọba, why you pin your account number? Ìdí tí mo fi pin account number ni wípé torí bàbá ńlá kú bàbá ẹ àti ìyá láyà ẹ jẹ mí lówó, ẹ dẹ̀ máa san owó yẹn kú ni. Ìgbà tí mo kọ́kọ́ wá sáyé àwọn bàbá yín wọ́n jẹ mí lówó kó tó di pé mo kú ní 100 years. Nígbà tí mo wá sáyé ẹ̀kejì àwọn ìyá láyà yín jẹ mí lówó. So ayé ẹ̀kẹta yìí mo wá gbowó ni mi ò wá ṣiṣẹ́, ẹ ò ní sọ ìṣe máa san ni o. So ìkọ́ tó fa àkáǹtì tí mo máa ń pin nìyẹn. So àlàyé mi nìyẹn lórí ẹ̀. Ṣé tó ní béèrè míì ìdẹ́tọ́ fẹ́ béèrè lórí ẹ̀? Tí béèrè míì bá tó wà ẹ tún lè béèrè. So ìkọ́ tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Ṣé question yìí ti tán kàbọ̀ sí tó kù? Tó bá wá sí mọ́ nísìnyí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá a wá ń sọ látàárọ̀ àti gbogbo àlàyé tá a ń sọ. Ọba, why you wear so glass for night? Mo fi ń so oògùn ni. Oògùn inú kíní iṣẹ́ yẹn wà báyìí. Ẹ mọ̀ pé àwọn aṣọ tí mo wọ̀ lọ́jọ́ mẹ́ta yìí kò fi bẹ́ẹ̀ funfun mọ́ torí mi ìrò fi ayọ̀ ni ẹ̀. Sápá tí mú mi. Ẹ bá rí glass yẹn rí kó funfun. Inú ẹ̀ la gbó oògùn yẹn sí. Iṣẹ́ tí mo ń ṣe yẹn bí ìlàgbé sí. So bó ṣe ń wò mí yẹn báyìí oògùn máa mú ẹ ní instantly. So bó ṣe rí gangan nìyẹn. So ní báyìí a ti lọ sí ìpele question and answer. Ẹ̀kọ́ tí fẹ́ kọ́ yín lálẹ́ nìyẹn. Point tó wà nínú ẹ̀kọ́ méjì lálẹ́ ni wípé ẹ̀yin wòlíì tó bá ti dé ìkóríta àwọn iṣẹ́ kan ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ sáwọn ayé lẹ́nu torí bàbá yín gbọ́rọ̀ sáwọn ayé lẹ́nu. Number 2, tẹ́ bá ti sóore ẹ má máa jókòó tì mọ́. Ẹ má torí pé ẹ ṣe deliverance fẹ́yàn wípé kẹ́ni ẹ wá di ọmọ ìjọ yín torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ò fi yọ Jésù. Nǹkan méjì tá fẹ́ yọ lálẹ́ nìyẹn. So ní báyìí tó bá wà bó fẹ́ béèrè question máa bọ̀ ní TikTok torí TikTok nìkan láti lè gbé èèyàn wọlé. So account number mi tó wà nísàlẹ̀ yìí tó bá wọ̀n ẹ fowó sí tó bá wọ̀n ẹ kó má fowó sí mi ò bẹ́ẹ̀ mi ò rán ẹ. Ok ẹ̀yin tẹ́ wà ní TikTok ó bá wùn yín kẹ́ send the gift tó bá wùn yín kẹ́ má send the gift kò kàn mí tèmi ni pé kẹ́ double tap kíkíní ẹ má máa crack ẹ mọ̀ pé double tapping ni ó jẹ́ TikTok. So bó ṣe rí nìyẹn. Ìwọ tó bá mọ̀ pé o ní béèrè má send the request síbí yìí o kò sí bó ṣe tó o kò sí èpè tí ò sí lẹ́nu mi o. Question ni kó wá béèrè o. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé obìnrin tó bá jẹ́ ọmọ omi tó mọ̀ fún rẹ̀ pé ọmọ lòun tó ń bí nínú oṣù kẹfà tó dẹ̀ ti tó ń gbọ̀n pé ọmọ mi lòun ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tó lè ṣe àti pé ọkọ wo gan-an lọmọ mi lè fẹ́ ọmọ oṣù wo lọmọ mi lè fẹ́ tán lè máa bára wọn kalẹ̀. Ok ṣé ẹ ń sọ generally ní abẹ́ ẹ̀yin fúnra yín ṣé ọmọ mi lẹ́yìn ni. Mo sọ general fún ara mi dẹ̀ fún àwọn míì tó bá tún jẹ́ ọmọ mi náà wọ́n lè gbọ́ bọ́ tèmi gangan fún ara mi mo fẹ́ mọ ìkíyẹn gangan fún ara mi. Ok ẹja mélòó lẹ ti rí tó ń gbé lókè yẹ̀pẹ̀ rí. Mi ì tí ì rírí sà. Ẹ máa padà sínú omi ẹ máa lọ fẹ́ ẹja ni. Hello sà. Ẹja lẹ máa fẹ́ gbẹ̀yìn sẹ́ ẹ ò ní sọ èsì ìbọn ọmọ mi ní ẹ̀dẹ̀ ń gbé lókè yẹ̀pẹ̀ ẹja máa lọ padà kẹ́ bí pé kẹ́ lọ fẹ́ àgbádàgìrì àbí kẹ́ lọ fẹ́ kọ̀kọ̀tẹ́ àbí kẹ́ lọ fẹ́ ìpàlàpàlà àbí kẹ́ lọ fẹ́ lójijì ká máa ṣẹlẹ̀ nínú ẹ̀. So bó ṣe rí nìyẹn. So question number 2, who is the next person?
aláwòdàyà olúpẹpẹ dáwọ àjábìjì sódò kí onílé kéré wà àjàmọdò. ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín. ẹ káàbọ̀ o. o. ẹ enjoy program yẹn. ìwọ tí o bá mọ̀ pé oníbèrè nìkan ni kó send request sí mi ẹ má yẹ ká ṣépè lálẹ́ yìí ò ní láìkì rádaràda wá sókè kó wá béèrè question gidi tó bá béèrè question òmùgọ̀ àdá ẹ lóhùn òmùgọ̀ tó bá béèrè question arìndìn àdá ẹ lọ́nà arìndìn tó bá béèrè question wèrè àdá ẹ lọ́nà wèrè tó bá béèrè question ọlọ́gbọ́n àdá ẹ lóhùn lọ́nà ọlọ́gbọ́n kò sí answer tí ò sí lẹ́nu wa kò sí question tó béèrè láyé yìí tí ò ní rí answer lọ́dọ̀ ọba Solomoni so bó ṣe rí nìyẹn o nǹkan tó bá béèrè bó bá ṣe béèrè la máa ṣe kó o ro question tó fẹ́ wá béèrè dáadáa èmi ò pẹ̀lú àwọn tó máa ń fi ọmọ kìnnì kan gbá yín I don't have time for that èmi ò rí ẹja tó ń gbé lókè yẹ̀pẹ̀ ni mo mọ̀ that is all. Hello? Hello? ọba ẹ kálẹ́. ẹ lọ ọba. ẹ máa béèrè question ni mo ń gbọ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question nípa àlá ni omi mọ̀ bóyá tí ọlọ́run bá lè jẹ́ kẹ́ ìlà ayé mi ẹni tí ó lá àlá tí ó rí i pé wọ́n gbé nǹkan dúdùn sí òun lẹ́nu tó wá jẹ kínní yẹn ìgbà tó wá jẹ kínní yẹn ó wá rí i pé ẹnu tòun korò ẹnu ẹ korò gan-an ni o so lẹ́yìn yẹn ó wá rí i pé wọ́n gbé ìgbálẹ̀ tó fi gbálẹ̀ wọ́n gbé fóun ó wá fi ìgbálẹ̀ yẹn fi gbọn ẹsẹ̀ ó wá fi ẹ̀yìn rìn bọ́tà kónú lé yẹn ẹ jọ̀ọ́ kí ni àlá yẹn túmọ̀ sí. nǹkan tí àlá yẹn túmọ̀ sí ni wípé a fún yín ní nǹkan tó dáa ṣùgbọ́n ẹnìyẹn fi ìwà ẹ̀ sọ́ di ìkorò a fún yín ní ìgbálẹ̀ kẹ́ fi gbá ilẹ̀ kí ilé yín kó lè mọ́ ṣùgbọ́n ẹsẹ̀ ara yín lẹ́ ń fi ìgbálẹ̀ yẹn gbọ̀n so that means wípé ẹnìyẹn ó pín sí ọ̀nà méjì ní kó jẹ́ pé a fún ẹnìyẹn ní ẹ̀bùn tí ẹnìyẹn lọ ń lo ẹ̀bùn yẹn ìrangùn kàbí a fún ẹnìyẹn ní àyè láti ṣoríire tó jẹ́ wípé another way lẹ́nìyẹn lọ ń lò sí so that is it. because ẹnìyẹn ṣẹ̀ṣẹ̀ travel ni. nǹkan àìtúmọ̀ àlá yín ni mo sọ fún yín bóyá Nàìjíríà ló wà bóyá travel ló wà tí ẹnìyẹn ni wípé nǹkan tí a gbé fún kó lọ ṣe dáadáa kí nǹkan tó dá kó má bàa dìdàkudà mọ́ lọ́wọ́ that is all. Allahu Akbar. mi ò mẹ̀túmọ̀ yẹn o. aláùdà. ẹ lọ bá. ẹ káàbọ̀ sí àlàáfíà ni. ẹ ká kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo rí àwọn obìnrin kan tó ń ṣó àwọn kìíní ifá mo á fẹ́ béèrè pé ṣé obìnrin náà máa ń tẹ fà ní. when lọ́dọ̀ ti tèmi mi ò lè sọ torí nínú ifá àwọn tó lágbára jù nínú ifá obìnrin ni bí àwọn Iyemọja àǹkó so a ò lè sọ wípé bóyá ó dá bóyá kò dá ṣùgbọ́n olórí ẹni tó ní ifá ẹni tó mú ifá wá a ò lè sọ gan bóyá ọkùnrin ni bóyá obìnrin ni but gbogbo a gbàgbọ́ pé Ọ̀rúnmìlà but Ọ̀rúnmìlà ò kì í ṣe èrò ayé ó wá láti ọ̀run ni àwọn kan kàn gbàgbọ́ wípé wọ́n bí gẹ́gẹ́ bí ènìyàn ni so àwọn tó gbàgbọ́ pé wọ́n bí gẹ́gẹ́ bí ènìyàn so Ọ̀rúnmìlà ọkùnrin ni ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ tó bá gbàgbọ́ pé ó wá láti ọ̀run ni tó rọ̀ wá láti ọ̀run ó lè sọ pé obìnrin ni ò dẹ̀ lè sọ pé ọkùnrin ni so gbogbo yẹn ó ti yí Ọlọ́run but àti obìnrin tó bá fẹ́ máa da ifá àti ọkùnrin tó bá fẹ́ máa dà á wọ́n ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ that is my own. sí wàhálà ẹ ṣe gan.
mo gbọ́ mọ́ èdè nìsí ẹ̀. Ọba Solomoni ò wá síbí láti wá máa criticize èèyàn. Ọba Solomoni. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín o? Ẹ kalẹ́ sà, ẹ kú ètò. O. Ọ̀rẹ́ mi kan ló lálàá, ó wá túmọ̀ àlá, ó wá sọ àlá yẹn fún mi lọ pé kí n bá wọn túmọ̀ rẹ̀. Kí ni àlá náà? Àlá yẹn ni kò wáyé mi lọ pé kí n béèrè lọ́wọ́ yín. Kí ni àlá náà? Ó ní wọ́n ń bá ìyàwó òun sùn, wọ́n ń bá a sùn lójú oorun. Ọ̀rẹ́ yín yẹn gbọ́dọ̀ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n bá ìyàwó ẹ̀ sùn lójú oorun. Ọ̀rẹ́ wa jẹ́ni tó máa ń bízì, so. Hello, ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba ẹjọ́ torí Ọlọ́run kan tẹ̀bí fẹ́ béèrè ni pé ẹjọ́ kí ni ìtumọ̀ pé kéèyàn máa láàlá kó máa rí ejò lójú oorun. Kí ni nǹkan kí ló ṣẹlẹ̀ kó tó di pé ẹnìyẹn rí ejò yẹn? Ẹnìyẹn gbọ́dọ̀ sọ àlá yẹn full ká tó rí ìdáhùn sí. Mo kàn rí pé nǹkan tí mo notice ni pé mo wọlé ó ti yẹn mo wọlé tí mo wá fẹ́ wọlé yẹn mo kàn rí pé lẹ́nu ọ̀nà yẹn ejò kan yọjú ejò yẹn ṣe yọjú mo sá padà sẹ́yìn mo lọ pèèyàn kí n tó dé kíka tó padà wá síbẹ̀ ejò mi tún sí yọ mo pé kọ́ máa yọ ní angu mo wá wò but kò ṣe pé wọ́n hurt mi o ṣó ti yẹn wọ́n hurt mi nǹkan tó wá ń surprise mi nìyẹn ìgbà tó wá yá mo ṣàtàjì mo hàn bí àṣírí àláwọ̀ lè kí wọ́n máa rí jòròjòrò but mi dẹ̀ ṣe máa ń là láyìn náà mi lè parọ́ mi ò ṣe máa ń là but wọn kì í máa hurt mi kí ni nǹkan tó fà sá. Ṣé ní àwọn ọ̀rẹ́ obìnrin tó pọ̀ ni? Mo lọ́rẹ̀ẹ́ obìnrin but really jọ ń wà bọ̀ torí mo mọ̀ yẹra fún wọn ni. Bọ́dà nǹkan tó máa sọ fún yín ni wípé ẹ kíyèsára fóbìnrin but aláyín yẹn kò tí ì ní ìtumọ̀ ó dìgbà tí a bá mọ ọ̀kan tí ejò yẹn ṣe fún yín tó bá yẹ pé ejò yẹn ń bá yín ṣeré ìtumọ̀ kan ni mò ń bọ̀ tó bá yẹ pé ejò yẹn ń bá yín ṣeré ó ní ìtumọ̀ kan tó bá yẹ pé ejò yẹn fẹ́ bá yín jà ó ní ìtumọ̀ kan tó bá yẹ pé ejò yẹn fara nù yín ó ní ìtumọ̀ kan so but aláyẹn ò tí ì parí. Anytime tí bá lálàá yẹn kò ṣe àwọn ejò yẹn kì í hàn tì mí mo kàn máa ń rí bí pé kí wọ́n máa báyọ̀ ṣeré náà ni màá kà sí because wọ́n hàn tì mí rí. Ìdílé Olúfàlẹ̀ ti jáde wá nìyẹn bí akẹ́ padà sínú igbó. Olúwa. Ẹ pẹ̀lẹ́. Aláùdàyà olùpẹpẹ dáwù àjábìjì sódòkè onílékerewú àjàmọdòkè kí ni ìbéèrè yín? Time is going. Ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan ni mo máa ń lálàá pé mo máa ń rí ara mi lórí omi pẹ̀lú àwọn ọmọ kékeré a máa wọ uniform a dẹ̀ ní rí a máa rìn lórí a máa ṣeré a lè rí kéèlò àwọn èèyàn máa pọ̀ so mo mọ ìtumọ̀ àlá náà ẹ̀jọ̀ ṣẹlẹ̀. Tí ẹ bá ti fẹ́ bá mi sọ ọ̀rọ̀ àlá ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe láàlá yẹn gangan mo fẹ́ gbọ́. bóyá rí lélẹ́yìí nígbà tí mo láàlá mo kàn déédéé bá ara mi lórí omi mo wá ń wo orí omi yẹn mo wá rí pé àwọn ọmọ kékeré pọ̀ àwọ̀ black and white ẹ̀rù wá bà mí nísọ̀rọ̀ bóyá mo máa rìn lórí omi yẹn mo wá dìde mo wá rí pé mò ń rìn lórí omi náà mò ń rìn lórí omi yẹn àwọn ọmọ kékeré yẹn náà wá ń ṣeré wọ́n wá ń rẹ́rìn-ín ìgbà tí mo wá rí pé mo ò rìn èmi náà inú mi wá ń dùn èmi náà wá ń bá wọn ṣeré wọ́n rí pé aṣọ kan ni gbogbo wa wọ̀ àwọn ọmọ kékeré yẹn pọ̀ gan-an pọ̀ kò bá àlá náà ṣe jẹ́ nìyẹn sọ. Ṣé àwọn ọmọ kékeré náà ṣé wọ́n rìn lórí omi ni bí ẹ̀yin náà ṣe rìn? Bẹ́ẹ̀ni àwọn náà ń rìn àjọ ń ṣeré pa. Ó dáa nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nǹkan tí àlá yẹn ń sọ ni wípé kò sí ogun ayé kankan tó lè borí yín
wípé nínú ayé yìí ẹ máa jẹ́ mentor fún àwọn ènìyàn, especially fún àwọn ògo wẹrẹ. Nǹkan tẹ́ bá dẹ̀ sọ fún wọn tó bá tẹ̀lé, wọ́n máa ṣe àṣeyọrí. Because ẹni tó bá rìn lórí omi, ìtumọ̀ ẹ̀ ni wípé ibi tó ti ń rìn yẹn àyè gbà, but kì í ṣe gbogbo èèyàn ló lè rìn ní orí omi. Ẹni tó bá wà nínú omi tómi bá ń gbé lọ, tómi bá ń gbé bọ̀, èyí túmọ̀ sí wípé ìjì ayé ń gbé káàkiri. But bẹ́ẹ̀ ṣe ń rìn lórí omi yẹn, èyí túmọ̀ sí wípé ibi tó bá le, ibi tó bá há, ibi tó bá ní problem, tẹ̀yin bá gba ẹbẹ̀ ẹ máa gba ẹbẹ̀ kọjá pẹ̀lú àlàáfíà. Àwọn experience tí ẹ wá ní tẹ́ fi gba àwọn ibi tó le kọjá yẹn, ẹ máa fi brought ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọmọ kéékèèké, ẹ máa fi brought wọn up tó bá di ọ̀la. So tẹ́ bá jẹ́ pé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì, ẹ sọ pé kán fi yín jẹ oyè ìyá èwe. So that is the key. Okay, thank you, sir. God bless you, sir. Ẹ má bá èèyàn jà, ẹ má yíwà yín padà o. Nǹkan tí ẹ rí yẹn kan tó dáa ni o. Okay, sir. Thank you, sir. Ẹ rọra máa dóko. No, sir. Ẹ kálẹ̀ ọba. Kí ni ìbéèrè yín? Ẹ kálẹ̀. Ọba, tí mo bá rí obìnrin tó ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì tí mo dẹ̀ tó ṣẹ̀ tó máa tiẹ̀ tí kì í ṣe pé bí àjọ ṣe wedding yẹn máa tiẹ̀ mo fún lórí bímọ, ṣé ọmọ tàbí yẹn tí kì í ṣe bóyá mo ṣe wedding àbí mo lọ fún ọ parents ẹ̀ lówó, ṣáà lè pọ ọmọ yẹn lọ́mọ àlè? Ẹ tó padà sọ. Mo rí obìnrin bí àwọn ọmọ school mi tàjọ ń date, èmi àti àjọjọ ṣeré, mo fún lórí bímọ. Time tó bímọ yẹn à ṣe wedding yẹn à ṣe introduction, ọmọ tàbí yẹn ṣáà lè kà sí ọmọ àlè? Kì í ṣe ọmọ àlè, but ọmọ abo ni, kì í ṣe ọmọ akọ. Ọmọ abo kò yé mi sà. Ṣé mọ̀ ẹ pé ọmọ gidi wọ́n pè ní ọmọ akọ? Okay. Ọmọ yẹn ò kì í ṣe ọmọ àlè, ọmọ abo ni, kò kì í ṣe ọmọ akọ. Ọmọ àlè ni ẹni tí wọn ò mọ bàbá ẹ̀, òun mọ bàbá ẹ̀, bọ̀ bàbá ẹ̀ ò ṣe ẹ̀tọ́ ẹ̀, ọmọ abo ni, kò kì í ṣe ọmọ akọ. Ẹ ṣé sà. God bless you. Amen. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé mo máa ń lálàá pé eégún lé mi but kò wá yé mi, but mo máa ń la gan. So Kí ló ṣẹlẹ̀ kó ló dé pé eégún lé yín? Kẹ́ tó lè gbọ́ ètò màlá, ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe lálàá yẹn gangan. mo kàn lá pé mi like tí bá la báyìí ó máa ṣe ó eégún náà ti lé yín débi báyìí. Eégún náà ló tún ná nẹ́tíwọ̀kì yín lọ́wọ́ yìí. Ọlọ́run á gbà yín lọ́wọ́ eégún ayé. Ẹ pẹ̀lẹ́. Eégún náà ló tún ná nẹ́tíwọ̀kì yìí tí a gbọ́ yín clear àtẹ́sẹ́bù yìí. Eégún tún nà yín lórí láìfù gbèrègèdè. Ó lágbára o. Eléyìí ò kì í sojú Ẹ lásán. kálẹ̀ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni pé àbúrò mi ọmọọba kan mi ó gbalé sí Kòròdú, tó ẹ̀gbọ́n mi ló bá rí lẹ́yìn ẹ̀, lẹ́yìn tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló bá gba ilé yìí. Ó ti gbé oṣù 3 níbẹ̀, tó ó wá sí Ìtìrẹ́, ó wá ní òun ò gbé lẹ́yìn mọ́, pé kọ́ bóun fi lẹ́yìn rent fúláàtì jẹ ní lẹ́yìn ẹ̀. So ẹ̀gbọ́n mi wá ní kó má fi lẹ́yìn rent, ó lóun ò gbé bẹ́ẹ̀ mọ́, ó lóun ò ríṣẹ́ ṣe níbẹ̀, ó níbẹ̀ yẹn ó jìnnà fóun. So ẹ̀gbọ́n mi wá láwọn ti rẹ́ni tó fẹ́ gba ilé yẹn, 20,000 ló ṣáàdé lórí gbogbo owó tó parí ilé yẹn. Ó wá ń sọ fún ẹ̀gbọ́n ẹ̀ gbà, ẹ̀yin ò ṣe kúkú gba bíbà yìí instead of tẹ́ máa fi gbé fún ará àta. Wọ́n ní àwọn ò lè gbájáde pé ààyè ò yọ fáwọn kò sówó yẹn lẹ̀. Ó ní àwọn máa tó bí oṣù 2 kóhun tó nídìí owó yẹn kúkú gbà. Àwọn ò wá kó síbẹ̀, wọ́n láwọn ò gbà. Ìgbà tó ṣáà ń dáwọn láàmú wọ́n wá wọ́n ṣáà sẹ́ndì owó yẹn sí lẹ́ẹ̀mejì. Wọ́n fún lẹ́ni, wọ́n fún níjọ́ kẹta.
nǹkan tí wọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín sì ni pé wọ́n ti wá kó sílé ìgbà táwọn wá kó sílé wọ́n kunlé wọ́n tún lè ṣe iṣẹ́ mu ó wá ń rojọ́ wọn káàkiri sí pé wọ́n gbalé lọ́wọ́ òun wọ́n ṣe wọ́n mọ̀ wọ́n wá fọ̀rọ̀ yẹn lọ mí pé kí n dáhùn yẹn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wọn aṣíwájú but mi ò tí fún wọn ní reply ọ̀rọ̀ yẹn torí ìtẹ̀mọ̀ kan tí mo fẹ́ sọ gbogbo voice note tọ́jà jọ fi ṣe agreement pé ẹ ló bẹ́ẹ̀ ẹ ló ẹ̀yin ní kẹ́ wá gbà ẹ má gbé fárata gbogbo ló wà ní orí fóònù kan sẹ́ndì sí i ọ̀rọ̀ yẹn ti di wàhálà kan torí ọ̀rọ̀ ọba kan àti ó ti yẹ ìyálé àti ìyàwó ni ọ̀rọ̀ yẹn bàbá ló da gbogbo wa pọ̀ wọn á ní kí béèrè lọ́wọ́ yín lálẹ́ pé jọ ẹ là mí lóye lórí ọ̀rọ̀ yìí ẹ jọ sà. Ó mà ṣe o àwọn kò sí àgbà kankan nínú ẹbí yín mọ́ gbogbo ti kú tán ni. ládì mi ti wà láti wọn láti ṣáà ń bẹ tọ̀ tó ń bẹ tọ̀ sí. kò sí ṣe mọ̀ pé olórí ẹbí máa wà láàrin ẹbí wọn kò sí mọ́ kò sí olórí ẹbí kankan mọ́. àwọn olórí ẹbí ìlú òkè lọ wà àwọn àtàjẹ ń fa ọ̀rọ̀ ìlú la wà àjọ ń sọ láàrin ara wa so kò tó ṣẹlẹ̀ ní. ó mà ṣe o ó mà ṣe o. so àbúrò yẹn báyìí wá ń rojọ́ yín kiri àbí. ó ń rojọ́ ẹ̀gbọ́n wa yẹn kiri pé àwọn ni wọ́n gbá lọ́rọ̀ ìtìlẹ́yìn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó ṣe. so àwọn eré àwo ló wáyé yín níbẹ̀ yẹn ṣe fẹ́ wá mọ̀ bóyá ẹ̀gbọ́n yẹn ló jẹ̀bi àbí àbúrò yín ló jẹ̀bi ni. bẹ́ẹ̀ ni sà. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sùúrù lẹ máa fi sí. kí ni mo pé. ẹni sùúrù sà. kí ẹ̀gbọ́n kó ṣe bí ẹ̀gbọ́n kí àbúrò kó ṣe bí àbúrò so tó bá ṣeé ṣe tí owó bá wà lọ́wọ́ ẹ̀gbọ́n yẹn ta ló fún ẹnìkan lówó tó ń fi gbalé yẹn tẹ́lẹ̀. ẹnìkan kò fún owó ara ẹ̀ ló fi gbà. kí ló wá dájà láàrin méjì yẹn. olóhùn òrìṣẹ́ ṣe nínú ilé yẹn lòun ṣe fẹ́ kó kúrò pé ààyè ògbòhún bẹ̀ ọ̀nà ti jìn jù òun fẹ́ padà síbi tí òun ti ń bọ̀. ok ẹnìkan ló introduce ilé yẹn fún. àwọn ará Kòròdú àwọn ẹ̀gbọ́n mi tó ń gbé Kòròdú náà ló pè lórí fóònù kọ́kọ́ bóun wálé sí Kòròdú. ok torí wípé ẹni yẹn ti bá wálé nísìnyí òun ló fa tó fi ń bínú sẹ́niyẹn àbí. bẹ́ẹ̀ni. ó mà ṣe o ọlọ́mọ yẹn kéèyàn sí oore sí nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni wípé ìdájọ́ tá a lè ṣe níbẹ̀ yẹn pé tí ẹ̀gbọ́n yín bá ní owó yẹn àwọn tó bá wálé yẹn kán dáwó yẹn padà fún kán dẹ̀ fi lé yẹn tọrẹ. ọ̀dà sà. God bless you. ẹ ṣe sà ẹ pẹ́ fagbáyà dalẹ̀ o. àṣẹ o. hello. hello ẹ kálẹ̀ o. kí ni ìbéèrè yín. mo fẹ́ bèrè mo lá àlá kan so àlá yẹn lójú àlá yẹn mo rí èèyàn kan like bí ẹni yẹn bí èèyàn tó jẹ́ bí olówó ni ó wá park mọ́tò so tó ṣe park mọ́tò ó wọ agbádá so after some time ó wọ agbádá ó gbé bag dání so after some time má rí i pé bag tó gbé dání yẹn ó wá mú ìgbálẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní máa gbá wájú compound bọ̀ wájú compound tó ń gbá wájú compound neighbor mi ni ó wá ń gbá ilẹ̀ yẹn bọ̀ wá sí sáìdì ọ̀dọ̀ mi mo á wò pé báwo ni olówó ṣe máa páàkì mọ́tò tó dẹ̀ máa gbálẹ̀ mo ṣáà ń wo ibi tí mo ti ń wo yẹn ni mo ti wá jí bọ́ mi ò mọ̀ ìtumọ̀ ẹ̀. èyí túmọ̀ sí wípé ọlọ́lá kan wà níbì kan tó ń ṣoore fún ẹni tó súnmọ́ yín tẹ́ bá fara balẹ̀ tẹ́ bá ní sùúrù oore yẹn náà máa dé ọ̀dọ̀ yín. tí ẹ ò bá ti ṣe ìlara ẹnìkan súnmọ́ yín tó jẹ́ wípé ó ní aláìnú kan tó ń ṣoore fún so aláìnú yẹn náà ní plan fún ẹ̀yin náà tí ẹ ò bá ti ṣe ìlara tẹ́ ẹ ti ṣe tẹ̀bẹ̀lẹ̀kú ó ṣeé ṣe kí oore yẹn kó dé ọ̀dọ̀ yín náà. ẹ ṣe gan sa. aláòdàyà olùpẹpẹ dáwó ajábìjì sódòkè onílé kéréwú ajámọdòkè olùpẹpẹ kákáká lójú ogun lè. hello.
Hello. Ẹ ti pẹ́ jù kò sáyè wait and get lọ́rọ̀ wá bí. Hello. Ọba Solomon Aramada. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ọba kí ni ó jẹ́ ọba Dáfídì yẹn? Ọba Dáfídì nígbà tó gba ìyàwó Ùráyà ó dẹ̀ tún ráàánú gbà. Ṣé àwọn ìláyè sí tàwa yìí ṣé kẹ́nìyàn bá lọ gbàyàwó ṣé ó dáa kẹ́nìyàn lọ gbàyàwó níyàwó? Kò dáa. Tó àwọn míì fẹ́ wọ́n máa kọ́pì wọn náà wọ́n fẹ́ kọ́pì pé ṣe bí Dáfídì ṣe bá kún báyìí. Ṣé àánú tó wà lórí Dáfídì ṣé lórí gbogbo èèyàn ló wà ní? Mo fẹ́ kẹ́ ẹ lábẹ́ yìí wa. Ẹni tó bá forí wérí ó fẹ́ kú nìyẹn. Ìsì ẹni tó bá forí wérí. Bẹ́ẹ̀ni wọn à kí forí wérí. Ó fẹ́ kú. Ẹ ṣe kábíyèsí. So èkejì tí mo fẹ́ sọ fún yín ẹnìkan náà lálàá pé wọ́n gbé òun sínú mọ́tò ó wá nígbà tó gbé òun sínú mọ́tò ó wá rí ẹran tútù nínú láì náà ẹnì wá ń bí pé ẹran tútù yẹn pé ṣé ó sì wà ń bẹ̀ ó ní wá sọ pé ó sì wà ń bẹ̀ ó ní wá ò gbà kí ni ìtumọ̀ ẹran tútù tí òun bá nu mọ́tò tó ń fi gbé òun yẹn. Ẹnìkan gbé òun sínú mọ́tò. Ìyàwó wá rí ẹran tútù nínú láì náà. Ó wá rí ẹran tútù nínú láìlọ́mọ tó gbé sínú mọ́tò yẹn. Ìyá ẹnìyẹn wá bí pé ṣé ẹran yẹn sì wà ń bẹ̀. Ẹnìyẹn wá sọ wípé ṣé ẹran yẹn sì wà níbẹ̀. Ìyẹn wá náà ẹran yẹn kan ti fẹ́ stay nínú tẹ́lẹ̀ bó ibi tóun jókòó sí ló wà bóun wá ò pé òun ò mọ mí nìyẹn. Ẹni tí wọ́n gbé sínú mọ́tò yẹn wá sọ wípé ẹran yẹn ti fẹ́ stay ní òun tẹ́lẹ̀. Ìyá ó wá mú sọ́wọ́ wá sọ pé ó sì wà ń bẹ̀ wá dẹ́ni ẹ̀ náà ó sì wà ń bẹ̀. Wá dá ẹnìyẹn lóhùn pé ó sì wà ń bẹ̀. Ìyá nígbà tẹ́ni yẹn bí ìlọ́gbẹ́ wá ní sùn. Ṣé ibi tí àlàyé parí sí nìyẹn? Nígbà òun ó náà wá tají. Àlàyé ò tí complete but ibi tí àlàyé dé yẹn wọ́n gbé èèyàn sínú mọ́tò ó wá bá ẹran nínú láìlọ ẹran tútù dẹ̀ ni ẹni tí ó wá gbé sínú mọ́tò wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹran yẹn sì wà níbẹ̀. So àlàyé ò tí parí. Ọ̀nà wa sọ wípé ó wà ń bẹ̀ òun wá mú sọ́wọ́ òun fi hàn ó sì wà ń bẹ̀. When nǹkan tí àlàyé kan túmọ̀ sí níbi tó sì dé yẹn ni wípé ó ní ẹ̀dá kan tó máa ṣoore fún ẹni yẹn but oore tó fẹ́ ṣe fún yẹn ẹni yẹn sì máa wá padà béèrè lọ́wọ́ ẹ̀ wípé níbo ló bá dé ṣé oore tóun ṣe fún o ṣé ó sì wà níbẹ̀ ṣé oore yẹn ṣé òun ṣe fún yẹn o ṣé ó sì ṣe déédéé àbí kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ àbí oore yẹn ti tán ṣé ó sì God bless you ṣé ó sì ń mẹ̀tẹ́ẹ̀nì kíní yẹn kàbí kò mẹ̀tẹ́ẹ̀nì ẹ̀ mọ́ ibi tí ọ̀rọ̀ yẹn sì dé nìyẹn but òun wá dáhùn nísìnyí wípé òun sì ń mẹ̀ pé ó sì wà o pé ó ti fẹ́ stay ní òun tẹ́lẹ̀ but that word pé ó ti fẹ́ stay ní òun tẹ́lẹ̀ nìyẹn that means wípé oore tí ẹnìyẹn ṣe fún òun ti fẹ́ kó bá tẹ́lẹ̀ ṣùgbọ́n ó sì wà ibi tó ìdúró sí nìyẹn. Kábíyèsí Aramada. Kàkàkà lójú ogun lè òrómì ẹ̀ sódò òkè. Time is going kò sáyè mọ́ èèyàn márùn péré lókun o. Hello. Hello. Hello ọba. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ káàsán ìbéèrè mi ni wípé mo fẹ́ béèrè ní àlá kan tí mo lá téèyàn bá lálà pé òun máa ń fò lójú oorun ìkan tí mo kàn lá ni wípé tí mo bá kàn rìn mo fẹ́ lọ síbi kan mo wá lágbára àti fò lókè inú mi wá ń dùn lókè mo ṣáà ń fò káàkiri láì máa ń wá gbogbo gbà ẹjọ́ kìlómítà. Èyí túmọ̀ sí pé lákòókò tí ẹ wà báyìí Ọlọ́run sì wà lẹ́yìn gbogbo ogun kógun tó bá ń fèsì báyìí máa borí ẹ̀ ni
ìtumọ̀ ìyẹn tẹ́ fi ń fò nìyẹn wípé ẹ lè borí anything for now bóyá tabari ìwà kan tẹ́ ń hù tẹ́lẹ̀ àbí kọ́kọ́ tẹ́ ń ṣe kẹ́ tẹ́ra mọ́ kẹ́ máa ṣe Ọlọ́run sì wà lẹ́yìn bá ṣe ń sọ̀rọ̀ yìí so kò sí ogun kankan tó yẹn lè gbé kò yín báyìí tó lè borí yín ìtumọ̀ ẹ̀yìn. ok ẹ ṣé gan ẹ ṣeun gan. God bless you. Hello ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìjọ mẹ́ta. àwùjọ kan pẹ̀lú. Ọba mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ok so àwọn kan ti ṣẹlẹ̀ ti pẹ́ dùn nítorí ṣẹlẹ̀ ń sìn mo ní ẹ̀bùn kan mo máa ń lálà gan àwọn àlá tí máa ń là yẹn ó máa ń ṣe mo lọ church o mo lọ sí mosque o bọ̀ mo máa ń lálà tí bá ní nǹkan lọ́wọ́ Ọlọ́run mo mọ̀ tí máa tí mo lè máa fi rí nǹkan mi gbà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo ní àlá tí mo fẹ́ sọ ni mo fẹ́ kẹ́ bá mi túmọ̀ ẹ̀. kí ni ìtumọ̀ kí làlá náà. mo máa nínú àlá yìí mo rí pé mo rí àwọn ejò mo máa rìn nínú igbó yẹn àwọn ejò ńlá lábẹ́ ejò láwọ̀ yẹn máa kó gé mi jẹ ṣùgbọ́n títí tí mo máa fi dé ibi tí mò ń lọ wọ́n kàn máa pọ̀ èmi lè wà lórí igi kò yé mi mo ṣe ń láwọn àlá yẹn nìyẹn. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ sọ àlá yẹn àwọn ejò yẹn ò gé yín jẹ bọ̀ wọ́n dènà yín àbí. mo fíìlì pé gbígbé ẹ̀rù máa bà mí ṣùgbọ́n wọn ò gé mi jẹ tí mo máa fi rìn kọjá nínú igbó tí mo bá wà wọ́n dẹ̀ máa wá léraléra. tẹ bá ń lá àlá ẹ máa rí àwọn ejò ẹ máa ní ibì kan tí ẹ ń lọ àbí. bẹ́ẹ̀ni so ẹ máa wá rí àwọn ejò tó pọ̀. bẹ́ẹ̀ni àwọn ejò tó jẹ́ pé ibi lè jẹ́ àwọn ejò kan wà jẹ́ pé wọn kí ó máa ń fòdù yẹn bọ̀ kò gé mi jẹ wọn ní gé mi dẹ̀ lè tóbi gan-an ṣùgbọ́n màá máa sọ pé ejò rè màá máa ní ìbẹ̀rù ẹ̀ ṣùgbọ́n wọn ò ní gé mi jẹ títí mo máa fi rìn kọjá níbi tí mo bá wà. but ṣé ẹ máa padà débi tẹ́ ń lọ ẹ̀ka bẹ́ẹ̀ ní padà débẹ̀. màá débi tí mò ń lọ yẹn. bọ̀ nígbà tẹ́ bá débi tẹ́ ń lọ yẹn kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. ọ̀dà nígbà tí mo débi tí mo wá rí èèyàn bí ẹni tí mo mọ̀ mo wá sọ fún wọn pé àyíkọ́ báyìí ni ó ń ṣe mí ọkùnrin àgbàlagbà pé nǹkan báyìí ló ń ṣe mí ṣùgbọ́n gbà tí ó máa júwe inú ilé tí mo fẹ́ wọ̀ bí ẹ̀rù bà mí ṣùgbọ́n mo wọ bẹ̀ mo gbà tí mo wá wọ bẹ̀ yẹn mo wá rí i pé èèyàn tí mo mọ̀ bí ọkọ mi tó àjọgbé mo wá rí lórí bẹ́ẹ̀dì inú ilé màámi mo wá rí bó sì tẹ̀ mo wá sọ wípé ó máa tilẹ̀kùn kí ló tó fi tilẹ̀kùn wọn yẹn but kò dábì náà but mo wá bẹ̀rẹ̀ sí ti àwọn ilẹ̀kùn wọn yẹn kéde fi wọlé but mo ṣe lajú nìyẹn. ní ọ̀dọ̀ àwa níbi nǹkan tí àlàyé túmọ̀ sí èyí ni wípé nínú ìrìn àjò ìgbésí ayé yín àwọn obìnrin sẹ́rí ẹ tó bá ti lálàárí ejò obìnrin ni ẹ ń gbọ́ mi so but ó wá depend bí èèyàn bá ṣe lálàá yẹn èèyàn lè rí àlá kó túmọ̀ sí obìnrin èèyàn lè rí ejò kó túmọ̀ sí obìnrin èèyàn lè rí ejò kó túmọ̀ sí ọ̀tá èèyàn lè rí ejò kó túmọ̀ sí kan oríṣiríṣi but ìkan tí àlá yẹn túmọ̀ àti sọ fún yín ni wípé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ obìnrin tó jẹ́ wípé wọ́n ń dènà ìgbésí ayé yín in another form ní gbogbo ìrìn tẹ́ bá fẹ́ rìn ní ìrìn àjò ìgbésí ayé yín ẹ má máa fi ọ̀rọ̀ ìgbésí ayé yín lọ obìnrin kí ẹ bá lè tètè dé ibi ìṣerere yín so torí tẹ́ bá fi ọ̀rọ̀ yín lọ obìnrin ó lè jẹ́ kẹ́ pàdánù ẹni tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ yín tẹ́yin náà dẹ̀ nífẹ̀ẹ́. bó ṣe rí ni. ìjọ ṣé mo lè bá yín sọ̀rọ̀ private later. 08134276756. WhatsApp number mi nìyẹn o 081 34 27 67 56.
ó dà ṣé tí bá fi mẹ́sẹ̀gì lẹ̀. ẹ kàn máa drop voice message wípé yín lẹ bá mi sọ̀rọ̀ lórí internet. ó dà thank you. ẹ bá mi sọ̀rọ̀ lórí díẹ̀ ẹ máa sanwó sáà ni o èmi burú gan o mi ò fowó ṣeré o. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá. Kí ni? ọmọ náà lákàn ni. ok. so aláyé wa lọ báyìí wípé mo wà nínú yàrá kan mo ṣàrí pé ibi tí mo wà yẹn ọmọ yẹn bí ọmọ ọ̀gá mi ibi iṣẹ́ ló jẹ́ so wọ́n wá sọ fún mi pé àwọn tiẹ̀ bá bọ̀bọ̀ kan ṣe ọ̀rẹ́ òun ṣe Australia ń bá ní ó dà pé báwo ló ṣe pé ibo ló ti lọ ṣé wà ní àkíní ìgbà mélòó pòun lòun ṣe fún ara wọn pé kò la owó lọ pòun pọ̀ ló chẹ́ǹjì ni nǹkan kan bá ní àókè o wá bá mi ṣe wá lókè àwájọ bọ́ síta gbàtà wá bọ́ síta ìta tá wá dúró yẹn wá sọ bọ̀bọ́ yẹn wá di obìnrin mi wá mọ bó ṣe di obìnrin wá sọ pé àkínwọ́ ọkọ̀ òun ṣí ó ń ṣọ́nà fún yàn lọ́wọ́ pọ́nà táwọn ń gbà jẹun ní bá ní ọ̀pọ̀ ẹ̀ ó ń ṣọ́nà fún yàn lọ ọmọ lókè kò sí wàhálà gbé mi ṣe so ibi tá a ti wá ń sọ̀rọ̀ mo wá rí àwọn eégún kan kọjá àwọn eégún yẹn lo màrìwò idà wọ́n lo idà sí ara so bó ṣe kọjá nìyẹn bí kó ṣàfẹ́fọwọ́ kan bá pariwo ẹ̀jẹ̀ Jésù ó wá kọjá ó lọ so mo wá rí pé èèyàn kan ṣe irun fẹ́yàn wọn ní àti ẹ̀jẹ̀ ń tẹ́ ọ ti pẹ́ tí mo ti báyàn di irun ẹ̀mí náà wá try dídì yẹn mo wá kúrò mẹ́ mo wá níwò bá mi ṣe nǹkan tí mo ní kó bá mi ṣe nítorí ló bá ṣe Australia yẹn ó yá bẹ́ẹ̀mí náà ṣe mo wá tají. ìtumọ̀ àlàyé ni wípé ẹ máa gba àdúrà kí ayé má fi ẹ̀tàn lé yín kó níbùjókòó yín kàbí kí ayé má fi ẹ̀tàn gba iṣẹ́ yín lọ́wọ́ yín kàbí kí ayé má fi ẹ̀tàn gba nǹkan tó níláárí lọ́wọ́ yín kó wá gbé nǹkan tí ò níláárí lé yín lọ́wọ́. So ìtumọ̀ àlá tí ẹ lá ni wípé ẹ wà nínú ilé ẹnìkan wá sọ wípé kínìkan so ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ wà ní ibì kan bóyá ní ààyè kan bóyá nílé ọkọ kan àbí lórí nínú ìṣeré kan so ẹnìyẹn wá lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti mú yín kó níbẹ̀ so àkókò tí ẹ wà yìí ẹ wọ àmọ̀ràn kẹ́ tó tẹ̀lé ẹ má dẹ̀ wọ aago aláago ṣiṣẹ́ kẹ́ má bàa pàdánù káyé má bàa fi nǹkan tí ó ní mínì káyé má bàa fi nǹkan tí ò ní mínì gba nǹkan tó ní mínì lọ́wọ́ yín nǹkan tí àlàyé ń sọ fún yín nìyẹn. Okay. All right, sir. Okay, sir. Ṣé mi náà lè chaati yín mo. Ẹni tó bá fẹ́ ṣáàtì mi wàá sanwó anybody ló lè ṣáàtì mi bọ̀ wàá sanwó mi ò kí n báyìí sọ̀rọ̀ ní DM I don't have time bọ̀ tó bá fẹ́ kí báyìí sọ̀rọ̀ ní DM wàá kọ́kọ́ sanwó ná tó bá mọ̀ pé o fẹ́ kí gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tó bá ti DM mi pé Ọba Solomon I want to talk to you send your account number kì í send account number mi kó send owó fún mi ẹni àmọ̀ tí mo máa ń gbà mi ò kí n sọ pé ó yẹ báyìí wàsáì kọ́kọ́ ta mi lọ́rẹ wà kọ́kọ́ ta mi lọ́rẹ ká tó lè sọ̀rọ̀ bọ̀ tó fún mi lówó tó fẹ́ bá mi sọ̀rọ̀ mi ò ráyè I don't have time má pè mí o WhatsApp ni o voice message ni o hello ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ ìbéèrè mi fẹ́ béèrè ní pé bíbélì sọ pé ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú báwo ni òbí ṣe lè mú ọmọ bínú àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ kí n máa béèrè díẹ̀díẹ̀ kó má di pé màmá báwo ni òbí ṣe lè mú ọmọ bínú sà. ọ̀nà tí òbí lè gbà mú ọmọ ẹ̀ bínú pọ̀ ọ̀nà àkọ́kọ́ òbí mi lè rèpù ọmọ ẹ̀ number one nìyẹn number two òbí lè nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ju àbúrò àbí kó nífẹ̀ẹ́ àbúrò ju ẹ̀gbọ́n tó bá di ọjọ́ iwájú tí òbí yẹn
tí kò bá ṣe àtúnṣe tó yẹ kó ṣe ọmọ ẹ lè sọ pé òun ò fẹ́ rí mọ́. So ọ̀nà tó pọ̀ ni àwọn òbí lè gbà mú ọmọ wọn bínú. So àwọn example méjì tí mo lè ṣe fún yín. Ẹ ṣe gan ṣe wá rí ṣe mọ̀ pé wọ́n ní tí àgbà bá ṣe ọmọdé náà náà bí àgbà bàgbà náà bá ṣe bọ́mọdé náà bá ṣe àgbà àwọn àtúnṣe pàgbà náà ni ó gbé ọmọdé náà lágbọ́dọ̀ gbé àgbà yẹn. Ìwọ́n á fẹ́ bèrè ni pé ṣé ẹ̀yin wò pé òbí lè tọrọ àforíjì lọ́wọ́ ọmọ tó bá ṣẹ̀? Ọ̀rọ̀ tí àwọn àgbà sọ yẹn ó pín sọ́nà méjì. Nǹkan ẹyọ kan ló kàn yàtọ̀ láàrin méjì yẹn. Tí ọmọdé bá ṣẹ̀ àgbà, ọmọdé máa dọ̀bálẹ̀, ó máa bẹ àgbà, ó máa tọrọ àforíjì. Bí àgbà bá ṣẹ̀ ọmọdé, ẹnu nìkan ló máa fi tọrọ àforíjì. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ yìí. Ọba ẹ wá jẹ́ ká sọ òbí tí ò tọ́jú ọmọ. Ṣé mọ̀ wọ́n ní ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Wọ́n tún wá sọ pé àwọn tó wá padà sínú òwe Yorùbá tán ní pé kọ́mọdé kó bẹ̀rẹ̀ kó gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fágbà kó jẹ́ pé òun ló máa bí àgbà yẹn. Ṣẹ́yìn rò pé òbí tí ò bá tọ́jú ọmọ tó bá wá dàgbà darúgbó ṣẹ́yìn rò pé ó yẹ kọ́mọ bínú sí i? Tọ́mọ bá wá bínú sí ròbí bẹ́ẹ̀ ṣé ẹ rò pé ó yẹ kí ròbí bẹ́ẹ̀ tọrọ àforíjì àbọ̀mọ náà ló yẹ kó tọrọ àforíjì? Òbí yẹn ló máa tọrọ àforíjì tó bá di jẹ́ pé òbí yẹn ló ṣẹ̀. Because a lè sọ wípé ó yẹ kí ọmọ bínú sí, kò dẹ̀ yẹ kí ọmọ bínú sí. Ọmọ tí òye ẹ bá gbé wípé kò yẹ kóun bínú sí òbí òun ni ò ní bínú sí òbí òun. Ọmọ tí òye ẹ ò bá gbé, òbí yẹn gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kó lè fi rí ojú rere ọmọ náà. So kì í ṣe ojú rere òbí nìkan lágbọ́dọ̀ wá, òbí kan gbọ́dọ̀ wo ojú rere ọmọ tí. Ojú rere anybody téèyàn bá ṣẹ̀ èèyàn gbọ́dọ̀ wá. Anybody téèyàn bá ṣẹ̀, ìbá jẹ́ pé ẹni tó kéré sí èèyàn o, ìbá jẹ́ tó dàgbà jù èèyàn o, ẹni tí bá ti mọ̀ wípé èmi ló ṣẹ̀, a gbọ́dọ̀ tọrọ àforíjì. Ṣe torí tí mo fi béèrè ni pé ṣe ọ̀pọ̀ àwọn bàbá mi wà tó yẹ pé àti ìyá wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn ìyá mi náà wà tó yẹ pé ṣe mọ̀ wọ́n kàn máa bímọ dà sílẹ̀ ní wọn nítọ̀. Tí ọmọ yẹn bá ti wá débi ipò kan tó yẹ pé ó bá ti ń ṣoríire, wọn á wá rántí pé àwọn ní ọmọ kan bí kan ọmọ wa lè máa bínú bóyá wọn á rántí gbogbo nǹkan tí òun ti fojú là kọjá tó ti ṣẹlẹ̀ sóhun àbí nǹkan kan. Ẹ̀dẹ̀ mọ́ ọkùnrin á ṣẹ̀ṣẹ̀ máa bàbá ṣì máa fẹ́ dúró wo ọkùnrin pé òun ò lè tọrọ àforíjì. So mo dẹ̀ dáhùn mo láìbẹ̀ ṣe answer question yẹn. Ẹ ṣe gan. Another question tí mo yes sir ẹ má bínú sir. Another question tí mo wá ní ó ní wípé Bíbélì sọ ó ní pé bínú má ṣe jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú rẹ̀. Ṣé o understand? Mo wá fẹ́ sọ pé ẹjọ́ òkè ní ẹ̀fẹ́ ó fẹ́ jọ mú òwe lójú tèmi. Kí ni ìtumọ̀ kóòrùn wọ̀ bá nǹkan yẹn? Kí ẹ mọ̀ mi sọ nínú the context of òòrùn, kí ni òòrùn tó ń wọ̀ bá yẹn? Ṣé pé kó má pẹ́ jù ni àbí kí èèyàn má fi bà nǹkan jẹ́? Bínú má ṣe ṣẹ̀ má jẹ́ kí òòrùn kó wọ̀ bá. Ọ̀rọ̀ ìpẹ̀tù lásán ni tí ò lè work. Ọ̀rọ̀ bíi pé kí wọ́n sọ wípé báwo mo ṣe lè sọ náà, bíi pé kí wọ́n sọ fún èèyàn wípé kó jèbù rẹ̀. Kì í ṣe gbogbo nǹkan lèèyàn lè jèbù rẹ̀ lé lórí. So bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí òòrùn kó wọ̀ bá. Ọ̀rọ̀ ìpẹ̀tù lásán ni. Ìtumọ̀ ẹ̀ ni wípé ìyàwó mi pẹ̀lú nǹkan tó ṣe mo gbọ́dọ̀ pa ni. Bó ṣe wá bínú yẹn mi ò ní fọwọ́ mi kan, ó bínú bọ̀ kò ṣẹ̀. But ìyàwó mi mo gbọ́dọ̀ pa ni, ó wá bínú wá pa, ó bínú ó ti ṣẹ̀ nìyẹn. Ṣùgbọ́n má jẹ́ kí òòrùn kó wọ̀ bá ni wípé kéèyàn máa bínú kàn bẹ́ kó ní òun ò gbà, kàn bẹ́ kó lóun ò gbà, òòrùn ti wọ̀ bá nìyẹn. So now
lọ́dọ̀ ti tèmi oòrùn máa wọ̀ bá lọ́nà 1 million torí pé kí ni ẹni tí èèyàn bá ṣẹ̀ dé àwọn level kan èèyàn lè gbàgbé tó máa fi kú so ìgbàkigbà tó bá dẹ̀ ti rántí kíní yẹn inú ọ̀ lè dùn so bó ṣe rí nìyẹn. ẹ ṣe ìgbọ̀nsà ẹ ṣe ẹsẹ̀ ẹ ṣe sá ó dà sá. ṣé question yín nìyẹn. alẹ́ sá o. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àdúpẹ́ sá. kí ni ìbéèrè yín. Ọ̀yá. Hello. Mo ń bọ̀ o. Mi ò lè wá kú, mi ò lè wá tọ̀ bára. Àwọn òsínwín ọmọ kan ló pè mí wọ́n mọ̀ pé mo sì wà lórí live o wọ́n máa fi kọ́ọ̀lù wọn disturb. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Mo lálàá ni mo wá fẹ́ béèrè tí wọ́n rẹ̀. Mo lálàá pé ẹnìkan lé mi so ìgbà tẹ́nìyẹn lé mi ó wá lé mi dé ibì kan ẹnìyẹn wá ó padà ó dúró ìgbà tó dúró mo wá wọ ibi ibẹ̀ lọ ìgbà tí mo dé bẹ̀bẹ̀ ẹnìyẹn wá gbé kíní igbá funfun kan báyìí fún mi so ìgbà tó wá gbé fún mi mo wá ní ìgbà tó fẹ́ máa padà wá sí òkè ibi tí mo wọ̀ yẹn mo rí i pé mi ì lè gun òkè yẹn mọ́ òkè yẹn ga ibi tí mo wà wá da free lọlẹ̀ báyìí so mo wá rí i pé àwọn tó ń bọ̀ látòkè àwọn ń rìn bọ̀bọ̀ èmi mo láti jókòó láti wọ́ lọ sókè ni mo ní mo sáà ṣe ń wọ́ lọ sókè báyìí gbogbo àwọn tó fẹ́ fà mí lọ sókè wọ́n sáà ń béèrè question lọ́wọ́ mi mo sáà dáhùn pé ẹsẹ̀ ayẹ̀pọ̀ mi mo ní ẹnìkan sáà wọ́ mi dé òkè pẹ̀lú kinní tí mo gbé dání yẹn so bí mo ṣe tún dókè báyìí mo tó bẹ́ni tó dúró dè mí yẹn mo ló lé mi lọ mo ń sáré mo tún wọnú ilé kan ó tún dúró síta lé yẹn pàtọ́yà mo tún bọ́ síta mo tún bá a níta ó tún lé mi lọ so bí mo ṣe dé ibì kan báyìí mo kàn rí pé lédì kan obìnrin kan dá mi dúró ó ń béèrè ẹjọ́ lọ́wọ́ àmì jẹ́ mo ṣe ń wojọ́ báyìí mo kàn rí pé bí ìbọn dọ́wọ́ mi mo sútì eléyìí tí ó ń gbé mi tó ń lé mi mo tún sútì ẹni tó ń béèrè ẹjọ́ lọ́wọ́ mi ní mo kàn sí lọ jókòó síbì kan nìyẹn mo kàn ń mí pẹ̀lú kinní yẹn mo ṣe jí nìyẹn sà. ìtumọ̀ aláyé ni wípé nínú ayé ẹ máa ṣe oríire tó pọ̀ ṣùgbọ́n wọ́n máa léyìn dé ní ògo ni wọ́n máa gbógun tìyín ni bíi pé kán gbógun tìyín kán léyìn kán lọ bá ọ lóore ó sì máa ṣẹni but ẹ máa jagun gan kẹ́ tó ṣoríire nínú ogun lóríire yín wà nínú ogun nìgbéga yín wà nínú ogun ní àṣeyọrí yín wà
so tẹ́nìkan bá ń gbógun tì yín ẹ má mà lá nínú ìgbógun tì lẹ́ máa ti ṣoríire lẹ́ máa ti ṣàṣeyọrí. Mo tún gbé woman má ní wọlé lẹ́nu bóyá wọn máa sọ̀rọ̀ gidi lẹ́nu bóyá kí la torí gbọ́ lẹ́nu báyìí bóyá kò tẹ̀ ẹ̀rọ fi ra dátà. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Sábà máa ń lálàá mo máa ń rí àkọ́bí wa. So tí bá ti lálàá mo máa ń lálàá pé mo máa ń ṣe ẹrú lọ́dọ̀ wọn. Ọ̀dọ̀ mo dẹ̀ gbé láti kékeré mi dàgbọ́ kò gbà. Tí bá lálàá bá máa rí pé mo ń ṣe ẹrú. Wọ́n máa rán mi iṣẹ́ káàkiri. Màá ṣáà máa ṣe ẹrú. So tí bá dẹ̀ tí màmá bẹ̀rẹ̀ náà pé kọ́lọ̀ yọ mí nípò ẹrú. So wọ́n á rò pé ṣé nǹkan tálà ẹ̀ túmọ̀ sí ni bóyá nǹkan mí dẹ̀ ni. Ìlú wo lẹ ń gbé báyìí? Sí ọ̀dọ̀ ẹ̀rẹ́ sì wà náà? Ìbàdàn mo ń gbé but gbígbé yẹn sì ń ṣe ọ̀dọ̀ náà mo ti ń ṣe nǹkan. Àwa ò kí ń parọ́ níbí. So tó bá fẹ́ ṣe àṣeyọrí ó máa ní ìdíkẹ́ jìnnà sí ẹni náà. Kẹ́ má yẹ kí kọ́kọ́ pa yín pọ̀ mọ́. Kì í ṣe pé kẹ́ má kí wọn o but ẹ má ṣiṣẹ́ lábẹ́ wọn mọ́, ẹ má jẹ́ kí iṣẹ́ pa yín pọ̀ mọ́, so ẹ wá ẹsẹ̀ yín síbì mí. Okay sir. That is it. Ṣé kan ní ọba àmúdúpẹ́ o? God bless you. I'm happy to see you. Mo mọ̀ pé ó fẹ́ dóko nígbà tó wá sókè. Wọ́n ti rí ẹ. Àwọn obìnrin tó bá ti lẹ́yìn àníláwọ́ máa like Ọba Solomon. I'm happy to see you. GMK. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín sàmà? Rédèrèdè. Hello? Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé sà, tí èèyàn bá ń fẹ́ èèyàn tó yẹ pé wọn àtẹ̀lé yẹn wọn ò jọ fẹ́ra wọn bí lẹ́sẹ̀ bí 2 years. Ṣé ń gbọ́ sà, tẹ́lẹ̀ yẹn tí wọ́n á fẹ́ ẹlòmíì tó tún wá ń lálàá pé bí òun wá lọ ń bẹ ẹni yẹn padà lójú àlá yẹn. Fún àtẹni yẹn wọn ọjọ́ ní anything papọ̀ but bóyá kó wọn lọ sọ́dọ̀ ẹni yẹn kó wọn lọ ń bẹ̀ wọ́n kó ní wọ́n sọ pé òkè pé wọ́n ti gbọ́ pé wọ́n faramọ́ kó padà wá sọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ sí lánìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Ètò mọ ẹni wípé ẹni àkọ́kọ́ yẹn obìnrin yẹn ló yàn jẹ. So láì jẹ́ kó obìnrin yẹn padà sọ́dọ̀ ẹni yẹn ó lè má ní àlàáfíà mọ́ nílé ọkọ, ó lè má rọ́kọ gidi mọ́. Tó bá yẹ kí obìnrin yẹn ló yàn jẹ nǹkan tó yẹ pé òun ló yan obìnrin jẹ nǹkan sà. Tó bá yẹ pé ọkùnrin yẹn ló yan obìnrin jẹ a jẹ́ pé nǹkan tí obìnrin yẹn kà sí èèyàn jẹ yẹn kò tó nǹkan tí obìnrin yẹn lè kà sí èèyàn jẹ, kò tó nǹkan tí obìnrin ti torí tiẹ̀ lè fi lẹ̀. Sẹ́wọ̀n pé ọkùnrin lè ṣe nǹkan míì tí ò ní tó ti torí but àwọn obìnrin máa rò pé torí ipò tó ń wà àbí torí nǹkan táwọn èèyàn máa sọ jẹ́ kí fẹ́ni sílẹ̀ jọ kí lọ fẹ́ lómi ìsìlẹ̀ musa ìfáàn tí ò dẹ̀ tó nǹkan tẹ́ torí ẹ̀ lọ fi lẹ̀. So tí obìnrin yẹn bá padà sọ́dọ̀ ọkùnrin yẹn àwọn tó máa ṣe nǹkan tó tọ̀fù ju nǹkan tí ọkùnrin yẹn ṣe fún lọ́wọ́ máa bá pàdé. Ṣé ẹ tún ní ìbéèrè mi? Wọ́n tó bá jẹ́ pé àwọn pẹ́rẹ́ǹtì ọkùnrin yẹn
wọn fọwọ́ sí kí obìnrin yẹn kó padà wá ń kọ́ sọ́dọ̀ bọ́yìn yẹn. tí bọ́ọ̀ yẹn bá jẹ́ ẹni tí ó lè pa àṣẹ fún ara ẹ̀ tí kì í ṣe ẹni tó ń gbàṣẹ lọ́wọ́. ó lè pàṣẹ fún ara rẹ̀ níṣẹ́ ẹni tó lè pàṣẹ fún ara rẹ̀ nǹkan tó òbí ẹ̀ bá sọ ló máa fọwọ́ sí. tí ènìyàn bá ti lè pàṣẹ fún ara ẹ̀ obìnrin yẹn máa fi àwọn ọkùnrin sílẹ̀ tó máa fẹ́ ẹ̀mí ni. ẹ ń rẹ́rìn ni ẹ ń rẹ́rìn ẹ má béèrè pé what is the reason ẹ má béèrè pé kí ni reason tí mo fi sọ bẹ́ẹ̀. Okay sir, kí ni reason sọ bẹ́ẹ̀ sir. ó lé option tí obìnrin yẹn ní ni kó padà sọ́dọ̀ ọkùnrin yẹn tí ó bá dẹ̀ ti padà sọ́dọ̀ ọkùnrin yẹn àwọn tó máa ṣe nǹkan tough things ló máa bá pàdé but èmi nísìnyí tí obìnrin bá padà wá sọ́dọ̀ mi èmi lè ṣe ìṣẹ́gun mo ti mọ in and out nǹkan tó ń happen sóbìnrin yẹn so mi ò ní ṣe nǹkan tó tough fóbìnrin yẹn ọ̀dọ̀ mi nìkan lóbìnrin ti lè nífọ̀kànbalẹ̀ àbí kó padà sọ́dọ̀ ọkùnrin àkọ́kọ́ yẹn because kàbí kó lọ bẹ àwọn òbí ẹ̀ kó lè fẹ́ because ọ̀nà ẹni yẹn ìdí nìyẹn tó ń fi gbé kíní yẹn padà wá pé ó lọ bẹ̀ tí ò bá dẹ̀ ti lè padà síbẹ̀ another alternative ni pé kí wọ́n fẹ́ mi that is all. Okay sir. Okay sir. ṣebí ẹ ti ní WhatsApp number mi tó bá di pé ẹ máa padà tó bá di pé tọ̀hún ọ̀dẹ bọ́ sí tàbí kí pé ní WhatsApp number mi ṣé kí n máa pè é. ṣé ojú fẹ́ máa ẹni sùn ẹ kì í máa ń rá like reality náà rò pé mo ń ṣeré ni. Why is the meaning of ọba máa pa àwọn èèyàn wọn ò fẹ́ òtítọ́ mo ti sọ reality fún yín pé ó lé solution tẹ ẹni ni pé ká padà sọ́dọ̀ máà nìyẹn ẹ wá sọ pé tó bá yẹ pé àwọn parent ò gbà mú wá ní tó bá yẹ pé ọkùnrin tó lè pàṣẹ ara ẹ wípé òkè èkó tí bá fẹ́ èmi ló fẹ́ yàwó kì í sáwọn family mi ló fẹ́ yàwó èkó tí bá fẹ́ làwọn parent mi bá mi fẹ́ o gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọkùnrin yẹn ṣùgbọ́n ẹni kò lè pàṣẹ ara ẹ alternative tẹ ẹni ni pé ká wá fẹ́ mi because àwọn ọkùnrin tó kùn síta níbẹ̀ yẹn rádaràdà náà máa ṣe rídìrídì náà máa ṣe because wọn ó níbi tó ń tì kí n máa because wọ́n fẹ́ máa ṣe bí ayé ṣe ń ṣe àwọn ọkùnrin míì wà wọ́n fẹ́ máa fi ìyàwó wọn wé ẹlòmíì wọ́n fẹ́ máa fi ìyàwó wọn kàn pé obìnrin míì so ó lé solution ni wípé kẹ́ padà sọ́dọ̀ ọba Solomoni tèmi ní sáà ni pé kẹ́ ti lówó lọ́wọ́ that is all. So ṣé kí n máa pe fóònù nọ́mbà mi. kò sí wàhálà ìpè sá. 081 34 27 67 56 WhatsApp number mi ni ẹ kàn máa send voice message sí mi pé ìgbà tí mo try tí mà nìyẹn o kò fẹ́ bọ́ sí o ọba mo ti ready báyìí o. ẹgbọ́ sẹ́sì voice yẹn ọba ò ní pa mí ẹ̀mẹ́kan gorí ẹgbọ́ sexy voice ọba ò ní pa mí ó gba nọ́mbà ọba ò ní pa mí ó máa wá sílé mi ọba ò ní pa mí a máa jọ sórí bẹ́ẹ̀dì ọba ò ní pa mí máa fún ẹ lóyún ọba ò ní pa mí a máa jọ ṣe wedding aláwùdà reality lẹ máa gbọ́ lẹ́nu ọba Solomoni a ò kì í parọ́ ó lé solution tó ní ni mo ti sọ fún yẹn àìdá kó lọ fẹ́ bọ̀bọ̀ yẹn padà no matter what àbí kó padà sọ́dọ̀ ọba Solomoni option tó ní nìyẹn tí ẹ̀yin dádì ẹ̀ tẹ́ bá ń gbọ́ òun ni mo ti ń sọ yìí kì í ṣe kọ́nà láti ń sọ àwa ò kì í bù lábàá nǹkan because àwọn ọkùnrin tó wà ń ta ń bẹ̀ they are not serious wọn ò mọ bó ṣe ń keep obìnrin wọn ò fẹ́ mọ̀ wípé obìnrin yìí o ẹ̀dá tiẹ̀ ò pampa ló fẹ́ obìnrin yìí ó nídìí kó tẹ̀ sí lójú àwọn obìnrin kan wà láì jẹ́ kó tẹ̀ sí wọn lójú wọn lè gbélé ọkọ àwọn obìnrin kan wà máa pampa wọn ni àwọn obìnrin kan wà tó bá ti ń bínú ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé àwọn ọkùnrin tó wà níta yẹn mọ̀ gbogbo kìíní wọ́n mọ̀ gbogbo kí yẹn níbo ti fẹ́ mọ̀ ẹ fẹ́ lọ jí ni ta ló fẹ́ kọ́ yín èmi nìkan ló ní kí yẹn dání àwọn obìnrin tí mo fẹ́ tó wà lọ́wọ́ mi more than 300 tó yẹ pé mo ń pa láyọ̀
wọ́n ti sọ pé ọba Solomoni bó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan pé lẹ lè domi lọ́dún ó ti pay mi. What I need is happiness. Mo ní àwọn obìnrin tó pọ̀ lọ́wọ́ tí mo pa láyọ̀. Ọba Solomoni tó bá jẹ́ pé ẹ̀ẹ̀mejì péré ló kàn mí má gbà bẹ́ẹ̀. That is it. Ayé ò le. So mo ní àwọn obìnrin tó pọ̀ lọ́wọ́ gan kése kékeré tí mo ń dùn nínú tí mo ń múnú wọn dùn. Hello. Ẹ káalẹ́ kú ètò. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mi pé ọ̀rẹ́ ìyàwó tó bà ọkọ jẹ́ fún ìyàwó ní gbogbo ìgbà tí kò sì ṣe pé òun pẹ̀lú ọkọ yẹn ní ìjà tẹ́lẹ̀. Irú ọ̀rẹ́ wo ni tiẹ̀? Ó fẹ́ ọkọ yẹn ni nǹkan tí mi understand nìyẹn. Mo fẹ́ kẹjọ kẹ́ ṣàlàyé fún wa. Nǹkan tó lè fa kéèsì yẹn ni wípé bóyá ìyàwó yẹn lọ ròyìn nǹkan dáadáa tí ọkùnrin yẹn ṣe fún. So ó dẹ̀ fẹ́ gba ọkùnrin yẹn lọ́wọ́, ó fẹ́ gba ọkùnrin, ó dẹ̀ mọ̀ pé tóun bá ba ọkùnrin yẹn jẹ́ lórí ojú ọ̀rẹ́ òun pé òun ò lè rí ẹni ẹ gbà. Nǹkan tó lè fa nìyẹn. So ìyàwó yẹn lè máa wọ̀n ni pé kó má dẹ̀ sọ̀rọ̀ nǹkan gidi tẹ́ bá ṣe fún, kó má dẹ̀ sọ fún anybody mọ́, kó jẹ́ kó wà nínú ẹ̀. Kì í ṣe ẹ̀kíní kì í ṣe kejì. Ó tún sọ fún ìyàwó yẹn pé girlfriend tó ní níta pé ó fẹ́ lágbájá bàbá ẹ̀. Mo wá sọ pé tó fẹ́ bà inú ìyàwó yẹn jẹ́ ni tó fi máa sọ orú òfófó yẹn fún. Bẹ́ẹ̀ kì í ṣe pé ọkọ yẹn kì í ṣe dáadáa fún ọ̀rẹ́ ìyàwó yẹn. Ẹ lé ọ̀rẹ́ ìyàwó náà dànù. Time is going. Ó kún ìṣẹ́jú díẹ̀ tí ọba Solomoni fẹ́ yí lọ. Àánú Olúwa pọ̀ ó gbọ́ nínú ayé mi. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Obìnrin tó bímọ. Hello ọba, ẹ káalẹ́. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba, ìbéèrè mi ni wípé tí èèyàn bá ń lá àlá tó ń ríra ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀rẹ́ ẹ̀ tó ń jọ ṣe secondary school, kí ló túmọ̀ sí pé ó bára ẹ̀ pé ó tún lọ ń bẹ̀rẹ̀ sí ṣe WAEC padà, pé wọ́n dọdún jọ ń padà sí secondary school? Ẹ gbọ́ kí nìyẹn mean? Èyí túmọ̀ sí wípé gbogbo nǹkan tí ẹnìyẹn ń ṣe ní àkókò yẹn, ogun ìfàsẹ́yìn wà nínú ayé ẹnìyẹn. So ó ní ìdíkẹ́nìyẹn lọ rí àwọn babaláwo kán bá ṣe iṣẹ́ jẹ́ kí n ráyè ṣe tèmi, kán bá gbé ẹbọ, kán bá ṣe tutù. Bó bá dẹ̀ jẹ́ pé àfáà ló mọ̀ ní kó lọ rí àfáà, bó bá dẹ̀ jẹ́ pé wòlíì ló mọ̀ kó lọ rí wòlíì ẹ̀. Ogun ìfàsẹ́yìn bá ẹnìyẹn jà, that is all. Ẹ ṣé ọba, ẹ ṣé ọba, máa lọ sọ fún sìn. Ẹ ṣé. Ẹ máa tanra yín. Ẹ káalẹ́ sá ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ ra sá. Ìbéèrè mi ni pé ǹjẹ́ ìyàwó tí ó bímọ fún yàn tí ẹ̀rẹ̀ ní àríyànjiyàn kékeré tó dẹ̀ kẹ́rù ẹ̀ tó dẹ̀ lọ tó wá lọ bímọ síbòmí tó dẹ̀ ń bẹ̀bẹ̀ àti padà wá, ǹjẹ́ èèyàn lè gbárù ìyàwó bẹ́ẹ̀ yẹn padà? Ẹni tó bá gbà padà ẹ kú ló gbà padà ẹ. Lórí ohun tó ṣe. Ẹ lọ máa ṣàlàyé yẹn nílé yín. Mo ti dáhùn question yín.
Hello. Ọba. Kí ni ìbéèrè yín? Kábíyèsí o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? I'm happy to be here. Thank you very much. Inú mi dùn láti wà mí báyìí o. Ẹ ṣé o. Ó ti pẹ́ gan-an. Ìwàásù bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀, sálàáfíà lẹ wà, kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni ọba. Ẹ jọ kí ló fà tó jẹ́ pé oúnjẹ ojú oorun àti oúnjẹ oríta ọ̀kọ́ mọ́bítà àtijọ́ mọ́. Ṣé ká sọ pé ọrọ̀ ajé Nàìjíríà náà ló wà fẹ́ ti àwọn ìyá mi ìṣòro mọ̀fìyà tí wọ́n fáwọn èèyàn ló jẹjẹ mọ́ lójú oorun? Àwọn tó rí wọn bá ti tóbi, ẹ má bá wọn dá nǹkan papọ̀. Kò sí nǹkan bẹ́ẹ̀ o. Hello, kí ni? Kí ló dé tẹ́ máa ń ṣèpè gan lójoojúmọ́ sà? Ó mà ṣe o. Ara wọn rè. Àwọn wèrè ti jí. Ó mà ṣe o. Hello. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Àkújẹ́ mẹ́ta ọba Solomon. Ọjọ́ kan pẹ̀lú. Ọfà àlùbáríkà ló ń bá yín sọ̀rọ̀. Ẹ káàbọ̀. Mo ní kí n kí yín ni o, ipa yóò sì ní ká yín o. Ó ti ṣe. Àwa ò fi bẹ́ẹ̀ láì kàdúrà, point ni. Hello. Ọba o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kalẹ̀ o, mo ní kí n kí yín náà ni. Ok, yín náà wá kí mi ni. Ẹ ṣé ọjọ́. Ẹ ṣé ọjọ́. Èmi ló dé oyin ni. We are here for only question and answer, not for greeting. We are here for only question and answer, nothing more. Question and answer. That is all. Hello? Hello sir, kábíyèsí. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo dúpẹ́ sà. Mo lálàá kan sà. Mo fẹ́ kẹ́ ẹ bá mi túmọ̀ ẹ̀. Sà, mo rí bàbá kan àgbàlagbà ní ó wọ agbádá. Mi ò ní àkíyèsí irú kọ́lọ̀ aṣọ yẹn, ṣùgbọ́n ó wọ agbádá, ó dé fìlà. Ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo fẹ́ mọ̀ ọ́. Mo wá ní bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ ọ́. Wá kí n máa tẹ̀lé òun. Bí mo ṣe ń tẹ̀lé sà, ní ọwọ́ òsì ni àti ìrìn ní jìnnà. Mo rí bí bẹ́ẹ̀dì. Ẹnìkan wọ́n so ní èèyàn kan wà lórí bẹ́ẹ̀dì yẹn. Wọ́n so apá ẹ̀ sí orígun kan, wọ́n so apá kejì sí orígun kejì, àtẹsẹ̀ àti ẹsẹ̀ lórígun méjèèjì. So ó wà helpless. Mo wá rí kíní ẹranko bíi ológbò, bóyá tiger ni o, bóyá iṣu ọ̀bọ tó tóbi gan-an. Ó wá ń bẹ́ lórí ẹni tó wà lórí bẹ́ẹ̀dì yẹn. Ó ń bẹ́ lórí ẹ̀. Ẹni yẹn wá ń ké gan lóhùn ìrora bí ológbò yẹn ṣe ń bẹ́ lórí ẹ̀. Maybe it's an ológbò but it's bigger like bí ẹkùnsà. So bàbá yẹn tó wá bí mi pé ṣé mo sì fẹ́ mọ̀ bí tí mo rí ọ̀gbẹ́ni yẹn tó ń ké bó ṣe ń sunkún nínú ìrora yẹn, ó bà mí lẹ́rù. Bàbá yẹn tún béèrè lọ́wọ́ mi pé ṣé mo sì fẹ́ mọ̀. Mo ní mo sì fẹ́ mọ̀. Bí mo ṣe ń tẹ̀lé níwájú, about few yards away, má tún rí another arúgbó àgbàlagbà míì. Ìyẹn náà dé fìlà, bákan náà wá ń lu agogo. So bí ẹ̀rù ṣe bà mí nìyẹn pé bàbá mi ò lọ mọ́, mo ṣe tají. Kò jù bẹ́ẹ̀ lọ sà. But ẹni tí wọ́n dè yẹn wọ́n sọ ọ̀kan tó ṣe fún yín tí wọ́n fi dè síbẹ̀. Mi ò tiẹ̀ mọ̀, mi ò rí, mi ò mọ̀. Mo kàn ń wò lọ́nkàn ni pé ẹkùn bíi kìnìún ẹkùn yẹn wà lórí ẹ̀ tó ń hálé nǹkan náà, tó ń bẹ́ lórí ẹ̀ tó ń.
ṣùgbọ́n tóun ń ké nǹkan tí àlàyé sọ fún yín ni wípé tí a bá rí nǹkan tí ẹ ń ṣe tí ò dáa yes sir kẹ́ lọ ronú padà so that kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹnìyẹn kó má bàa ṣẹlẹ̀ sí yín lórí nǹkan tó ń sọ nìyẹn tá a bá rí ìgbésẹ̀ tí ẹ ń gbé tó kún díẹ̀ káàtó yes sir so kẹ́ lọ sí àtúnṣe sí kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹnìyẹn kó má bàa ṣẹlẹ̀ sí yín that is all. mo dúpẹ́ sir. God bless you.